Dayo, Níyì. Dayo, Níyì. Dayo, Níyì. Dayo. Come down. Police. How are you going to? You want to die. You want to die. For this Kapala. And I will make sure you kiss my canvas. The next time you ever try that shit, that will be the last day you spend on this surface of earth. You feel me? Read my pretty lips. This is the serpent. We are the most dangerous clique on this fucking campus. You get that? Mr. Man, come down, please. I said, come down, please. Come down. I will shoot you. I want peace in me. Move it on me. Check me on it, Tom. You don't go me now. Officer. Give up. That's got them call. Osonu Jeta. On top of that, got on lower in Jeta. Okay, Bugan, we took Kunko. Hey, officers, hey, John, to your long. More call you be Simon lower important. Hey, John, oh my shit. I'll be that. Hey. Hello, officer. What's the problem? Kilo day. Yes, sir. Hey, confront. Come on, There is nothing in my bag, it's just my clothes. And I've told them there is nothing in my bag. Okay, see this bag. I don't know the way they inside though. Come and see. There's nothing there. Let me see the bag, bring the bag on. There's nothing there. Beju. Let me see the bag inside. Beju. Uche. Hey. Now our fiancé, we went to the different university together back in the day. How are you, Peju? How are you? Hey, Amanda. Where have you been, Peju? What has happened to you, Peju? Why are you like this? Uche, it's a long story. What is it, Peju? Come on, talk to me. Uche, I can't explain it here. It's a long story. How about Dayo? In fact, I'm going to his place now. Do you mean Dayo stays around? Of course. Thank God. Please take me to Dayo's place, please. No problem. I would love to see Dayo. It's been a while. But Uche, what are you doing here? I'm a DSP in the Nigeria Police Force, my dear. Are you kidding me? Glory be to God, my dear. Oh my God. You know you said this earlier. That has always been my dream. My dear. Congratulations. Thank you very much. Yeah, can we go now? Please. Hey, our boys. Please. Come. Mo sì rí gbangba báyìí.
Kí ló ṣẹlẹ̀? Ẹ máa bẹ̀rẹ̀. Bàbá kí ló dé? Dayọ̀ ni ó. Kí ló ṣe Dayọ̀? Dayọ̀ ti kú o. Wí bàbá. Omi kí ló jẹ́ mi o? Ikú kẹ̀. Iná lẹ́lẹ́ yóò. Yé! Kò sọ fún mi báyìí. Kì í ṣe báyìí ló ṣe sọ fún mi. Yé! Omi mi nígbà wo? Ẹ̀jẹ̀ dìde mo fẹ́ bí lọ́rọ̀. Ẹni tí DSP ń ṣe, thank you for arrest. Òun lè sá. Okay. Ó ti ṣàlàyé ọ̀rọ̀ náà fún mi. Sergeant, you can go. Ṣé ìwọ ni ní? Bẹ́ẹ̀ sà. Ìwọ ló ní òpó àbúrò ẹ̀. Èmi tó mú padà yọ. Èmi kọ́. Ta ló wá bá nígbà tó ń ṣe wọ̀lú pa? Ẹ̀bọ̀ èmi kọ́ mú padà yọ. So rántí pé nínú ìwádìí wa, wọ́n jẹ́ kó yé wa pé ẹ̀gbẹ́tàbúrò ìwà àti Dayọ̀. Kódà òun ló bí tẹ̀lé mi. Irú ẹ̀ṣẹ̀ wo ni àbúrò rẹ̀ Dayọ̀ ìbá ṣe? Débi pé ò lẹ́mìí ìdáríjì ara àfi pupa. Ṣé Dayọ̀ jẹ́ pé àti ìparí ilé-ìwẹ̀ ní eré tí mò ń sáré kiri? Gbogbo alárò tí mò ń ṣe nítorí Dayọ̀ tí ń ṣe. Ṣé màá gbẹ̀mí èrè tó fẹ́ níbẹ̀? Èmi kọ́ mo pásà. Onítorí Dayọ̀ ló ṣe ń ṣe wà láti wọ̀n sí. Ó lè lọ sí skul. Nínú ìwádìí wa, a rí dájú pé ìwà àti Dayọ̀ òkú tí àtọrúgbò ìlú. Ṣẹ̀rí Dayọ̀ lọ́jọ́ kan ó ṣẹ̀ mí lóòótọ́. Ó wọ aṣọ mi. Mo lè kí lọ pé kó lọ bọ́ ṣùgbọ́n ó rí mi fín lọ́jọ́ yìí. Mo lè gbá wí. Fáì! Ó ṣe sọ̀rọ̀ ní ó ṣẹ̀ ó dẹ̀ bá wí. Lẹ́yìn tó jẹ́ pé ó pa. Bí bẹ́ẹ̀ ń kọ́ ìfúnni ọjọ́ tí mo sọ ìgan àwọn ènìyàn wa wọ́n jó fàdí kódà ọjọ́ wọn ti bá wí. Ó lè pé wọ́n lè parí ẹ̀ fún wa pé àbúrò mi pé kí n mọ̀ láàbúrò àti báyìí kò lè sínú láàánú àlẹ́ ti parí ẹ̀. Ìwọ kọ́ ló pa, right? But ó gba àwọn èèyàn kan lọ bẹ pa. Èmi ò lọ́ọ̀rẹ́ tí mẹ́lẹ́yìn ta mẹ́lẹ́ pa àbúrò mi ọmọ bàbá àwọn ìyá ma ní kọ́ máa mi pa láì bó ṣẹ̀mí tẹ́lẹ̀ mi ò mọ̀ mẹ́rin nípa àbúdá yọ. Bàbá tó bí yín wọ́n lọ́wọ́ ara ẹ̀ ló fi gbé òkú Dayọ̀ wọlé. Ṣé tí olókùn dé lóòótọ́ ni. Níyì, nǹkan tó sọ yìí ó dá lójú. Ó dá mi lójú. Ṣé kò ń ṣe pé nígbà tó fi pé òkété ti bóòlù mẹ́ lọ́wọ́ ló wá fíìmù ọ̀rọ̀ yìí? Ẹ̀dà mi ò fíìmù ọ̀rọ̀ ọ̀gbọ́n bó ṣe jẹ́ ni mo ti sọ fún yín yẹn. Ok, tó bá rí bẹ́ẹ̀ ó ṣì máa wà lọ́dọ̀ wa nípa ẹ̀. Ẹ̀dà ẹjọ́ máa lọ lé Ó lè tí ì lọ sílé. èmi kọ́ mo padà yọ. Ìwọ kọ́ ló padà yẹ lọ́kàn ara ti ẹ̀. Ṣùgbọ́n wọ́n sì ní suspect wọn. Tó yẹ ìwọ fọkàn balẹ̀. Ó sì máa wà pẹ̀lú wa nígbà díẹ̀ tàbí máa rójú tí ọ̀rọ̀ yìí. Sergeant! Sir! Ó máa mú arákùnrin náà sí. Okay sir. Ó máa lọ fi sínú sẹ́ẹ̀. Bọ̀ má fi sínú sẹ́ẹ̀ wọ́n. Má fi sínú sẹ́ẹ̀ tù. Má lè fi sínú sẹ́ẹ̀ tù. Ó máa pé àwọn sẹ́ẹ̀ tí mo dárúkọ yìí, àwọn aṣòfin ìgbàlówà mi. Ó dẹ̀ ṣe wáyé kò tí ì ṣe ya suspect sí mi. So that this is a bad for you. You can take him. Ẹ̀bá jẹ́ máa lọ lé ọ̀gá. Èmi kọ́ mo padà yọ. Èmi kọ́. Dáhùn bí ó dáhùn aláṣejù ó fi epo jàná mọ́ olórí ó léwu. Bàbá Dayọ̀ ṣáà ń bẹ̀ yín o èyí lè ṣàfẹnu kó bá ọmọ ìdébi tó gbé yìí.
ṣé n tó fẹ́ wí lónìí nù èmi fẹnu kó bá ṣé n tí ojú mi rí kọ́ ni mò ń sọ o tún fẹ́ mú mi bínú adéyọ kan ṣo yìí tó o bá ṣe ń sọ pé mo fẹnu kó bá o lè rí dùnú mi ṣé bójú korojú mo rí báyìí tó ń ṣàbáyìí ká tiẹ̀ wá ní mo lálàá mo rí o ń ṣà mo wá ń jáde gọ́lọ́ báyìí o tún tẹ̀ sọ́wọ́ pẹ̀lú ẹ̀jẹ̀. ẹyọ kan náà tèmi ń sọ nìyẹn ẹ̀yin lè fẹnu kó bá ọmọ yẹn débi tó dé ẹ̀yin ẹ máa gbọ́ ohun tó ń jáde lẹ́nu yín títí dé iwájú ọlọ́pàá kó dé mọ́ nǹkan kan. ó jọ gàtè ó jọ gàtè ó fẹsẹ̀ méjèèjì túrọ gàtè ó sì fọ̀rọ̀ ró rẹ̀ wò ó di fáfá láṣọ kan wọ́n ní ó fẹ́ yọkàn kó fi rúbọ nú ọyẹ́ sótútù kọ́ ni ó pa bó bá ti mọ ohun tó sọ rọra dákẹ́ mo sì mọ̀ pé tó bá jẹ́ ní ìlọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ sí ó ní máa sọ bó ṣe ń sọ yìí. èmi mọ̀ pé kò rí bẹ́ẹ̀ o káwá tiẹ̀ wá sọ pé ó rí bẹ́ẹ̀ ṣé ká tún lajú lẹ̀ kóhun náà ṣe fún ọlọ́pàá tó ṣe é ṣe kúṣe kóhun náà tún gbẹ́mí mi. let's call a spade a spade bí àṣà àwọn ọmọ wa tán fún ìbò let's call a spade àbí kí náà ti máa ń wí yá àgbo lè lólè. nígbà tí a bá wá pè lólè tí wọ́n ẹ̀ ṣe é ṣe kúṣe tán tún gbẹ́mí tiẹ̀ kí lè rè wà kí ló fẹ́ farú arúgbó ara ṣẹ̀ṣẹ̀ bí ká gbọ́ pé mi obìnrin o ẹ̀yin obìnrin ni ò lè bí mọ́mọ́ ẹ̀yin sì lè bí lè jèrè ẹ̀. kò ń ṣépè ni. èpè kọ́ ó dáa ẹ̀yin ti lé 70 ọmọ òun lè fẹ́ ṣẹ̀ṣẹ̀ tìwò yìí bí ń sìn bóyá ẹ rí owó ńlá tó tó owó fún ràn níléèwé tó ẹ pọ́nmọ́ yóò ìpọ́dún kan tẹ́ ti jù sí nọ́ọ̀sì òní yóò bẹ̀rẹ̀ sí ṣe fún yín lógún ọdún tàbí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ wo ẹ má jẹ́ ntàn yìí ẹ wọ 90 kó tó kàwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó lọ sí secondary yunifásitì ẹ ti pé 90 bàbá ọdún mélòó lè wá fẹ́ fi jèrè ẹ̀hún lẹ́sìn tọ́jú alẹ́ ẹ wo ẹ jẹ́ kí ká lọ gbà jáde ṣé bí ojú èèyàn báyìí lọ́ ṣe ń bímọ mẹ́ta tí wọ́n rí kàn mọ́lẹ̀ tètè méjì rẹ̀ ń gbọ́ káwá lóhùn náà ló wá ṣe tó kò sí ní ta fẹ́ ṣe ẹ jẹ́ ká gbà jáde àdẹ̀mọ́ ohun tó ń gbọ́ngàn yìí lè dà lọ́la ènìyàn rí kò sẹ́dá kan tó mọ̀ láláyé ń bì ẹ má jẹ́ ká gungi ká rẹ́yìn ayé èmi pàápàá mo ti para abẹ̀ láì mọye wọ́n ní dandan àfi wọ́n rí bàbẹ́. wọn ò ní dá lóhùn èmi ń sá fún wọn ni mo mọ ohun tí mo ró lẹ̀. ẹjọ́ torí tọ́lọ́hún sáǹdé títóbi ọlọ́run bẹ́ẹ̀ sáǹdé tó ti sọ ẹ ṣe. nínú àbí kí ló polúkọ ara ẹ̀ sórí ìkejì ẹ̀ ó ti jẹ́wọ́ fún wa kò dẹ̀ sí àwọn wípé wọn tí wọ́n náà fẹ́ wí pé kò jẹ́wọ́ fún wa because tó bá rán ẹ lọ́wọ́ àwọn náà lè ràn ẹ́ lọ́wọ́ tó bá rán ẹ lọ́wọ́ kò lè jẹ́ fún àwa náà bó bá ṣe jẹ́ bí ṣíṣe pa bí kò ṣe gbogbo ẹ̀ tó jẹ́ kó yá wa. mi ò mọ ọkọ̀ pa kẹ́lẹ́ mi ò lè pa yan ayé tó kéré jù mi ò lè pa ṣé ilé pọ̀ mọ́ làkejì mi ò lè pa ẹgbẹ́ òun yìí ọmọ sùkúl wà ní lóòótọ́ mo mọ̀ ọ̀rẹ́ mi gan-an máa ń kíra mi ò lè má ṣe wá wò sí máa pa èèyàn bí ẹlẹ́ra bí tèmi mi ò lè pa yan mi ò lè pa yan kí mi gan jẹkùn ni nǹkan táwọn ń ṣe sùkúl ló mọ̀ ni wọ́n sùkúl wa ò ń pààyàn ìta sùkúl lọ́pẹ́ ní sí mi ò mọ nǹkan pa pẹ́ ní mo ti sọ fún yẹ̀wò ẹ̀ lọ́ti jẹun ṣé mi wà ní jẹ́pá tí mi ń ṣe ẹran. ọ̀gbẹ́ni ẹ̀rí ẹ̀dẹ̀ pa mi kí láì pé o fẹ́ comply pẹ̀lú wa àbí o fẹ́ comply màá ní kí ọ̀bọ ẹ̀sìn yìí bóyá ọ̀gbìn ajíbọ̀ bóyá àmì yọ̀ọ́ náà wá fún ọ̀wẹ́ tó wà ní sí dára. Ṣọlá ní bàbá rẹ̀ ni. Ṣọlá ní bàbá rẹ̀ ni. Màá sọ.
wọn náà ti rí pé òun bá kò ti jẹ́ wọ́n yá stage ni gbogbo bó ṣe rí ìwò ní dàbà wọ́n náà wúra ẹ̀ lọ́mọkùnrin bó ṣe dá tó kí tó bá kò ti jẹ́ wọ́n yá stage ṣá máa nù ẹ́ tó ṣá máa fi àjẹ́ tó yìí ẹ́ kàyí máa jì ó ti rọra ẹ̀ lọ́wọ́ sí àánú rẹ̀ ti rọra ẹ̀ lọ́wọ́ ó yá àwọn kálú aràn yín. Sọ̀rí àsọ̀kalẹ̀ àǹfààní àfọ̀n agbókó tó wọ̀ ṣọwárí wẹ́rẹ́ tẹ́wé ń bọ́ lára gidi kìnnìkì lára wẹ́rẹ́ bẹ́ẹ̀ ló ṣe máa sọ tiẹ̀ ń jọ ọ̀kúnlẹ̀ àwọn nọ́ọ̀sì ni wọ́n máa pe òòlì pe dókítà agbára Ọlọ́run mo máa fẹ́ mú àmọ̀ràn kan wá àmọ̀ràn náà ni wípé ṣó mọ̀ pé àkókò àwẹ̀ láwà yìí. àbẹ́ ni Ramadan. àsìkò ọjà wa dẹ̀ ni. àmọ́ lọ́wọ́ àárọ̀ mọ́sàn kì í yá. ó dìgbà tí àsìkò ìṣínú bá tó. mo wá rò pé káfí nǹkan kan kún tó lè máa mówó wá láàárọ̀ sọ́sàn yẹn kó tó tásìkò títí ẹ̀ àsìkò ẹ̀rùn náà ládẹ̀ tún wà. àìdí àyẹn dẹ̀ tún wá dá o. Àmọ́ kí lẹ́yìn rò pé màmá ya bí ọ̀sán. nǹkan tẹ̀mí rò pa lè fi kún ni pé torí àkókò ẹ̀rùn rèé irú bí ọ̀tá yẹn ká ti ṣe kó tutù kó ti tutù kó wọ́n yín kí mi di búlọ́ọ̀kì ọkùn múná wa lọ kẹ́kẹ́ báyìí ni wọ́n máa mú. pure water ìyẹn náà dẹ̀ tún wà dá àákàn gbèsè gbẹ ọ̀sán ni àwọn tó bá ń rọ̀sán wọ́n máa ra pure water. rárá nígbà tá a bá ti tò tí wọ́n bá gbé àwọn gáréèjì wọn yẹn wọ́n máa ta gáràjì àwọn míì inú mọ́tò wọ́n ti máa náwó oní pure water wọ́n ti máa mú àwọn míì tó ń kọjá lọ kẹ̀kẹ́ bó bá tó bá gbé yí báyìí kíá ló tún máa padà dé irú àwọn ọjà bẹ́ẹ̀ yẹn dẹ̀ rí ayé kì í fojú sí wọn wọ́n dẹ̀ lówó lórí ó mọ iye tá a máa ń ranú mọ́tò ní 55 naira 100 naira la fi ń pa béèyàn bá tarú báàgì yẹn bí nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn mi ì mọ bí àwọn parents mi tó máa la ojú wọn sílẹ̀ báyìí tó máa aláwọ̀ ọmọ wọn kó ló máa ta pure water. Pure what? Pure water àwọn ọmọ tó yẹ kó wà ní school kó máa kàwé kó lè di nǹkan gidi lọ́jọ́ ọ̀la wọ́n ní kó ló máa kiri pure water káàkiri. In fact tó bá rí bí ọ̀kadà ṣe gbá ọmọ yẹn tó gbá tó tí mo gbọ́ báyìí mo wá steering máyà báyìí ni pé wọ́n mi bọ̀ ṣé kò kù ṣá. mi ì mọ̀ torí mi ì tiẹ̀ lè dúró wò ara mi ń gbọ̀n báyìí ni ibẹ̀ ni mo ti ń lérí bọ̀ pé Ọlọ́run ní fi kú pa yín fún mi o ibi tí ẹ bá fẹ́ ka ìwé ìdè mo wà ń bẹ̀ fún yín o
Ọlọ́run ní jẹ́ kí n rí ogun àpadà sẹ́yìn tó máa sún mi tí máa sọ pé kí ọmọ tí mo bí nínú mi kó lọ máa ta pure water. Péjú mi ò ní ta pure water o. Péjú. Màmá kò sí. Ṣé lórí ọ̀rọ̀ ọjà iná ló ronú lọ sí tó yẹn? Bára o. Ṣé bí kí n ta pure water ni? Kò burú má ta kó ṣàtì máa wọlé kó yẹn lè jọra wọn. Wo ọkọ mi ibi tó sọ̀rọ̀ dé ti yé mi má ronú gbàgbé yẹn lọ. Àìdúrójú ẹni jáde ló bọ́mọ jẹ́ ìyá mi. Kò sí wàhálà lóògùn kan tó bá ń kí n ṣe ní máa ṣe ṣùgbọ́n ọkọ mi sórí gbogbo eléyìí ìtàn ló máa jẹ́ fún ẹ o. Gbogbo nǹkan láyé ìjẹ́rìí ó fà forítì pẹ̀lú sùúrù tó dáa. Tí ọba dá forítì tó ní sùúrù wàá rí bá àpadà gbogbo ayé. Àgíríkì ṣó fẹ́ kí n máa bínú ni. Má pẹ́ o. Èmi di déta ni tàbí ṣe tàbí jámọ́jámọ́ wà pé mo lè gbé ìbò làwọn gáìsì wà ní kí wọ́n á wò yín lé. Ọmọ rí bẹ́ẹ̀ wo tó bá ń gbọ́ ayé ọ̀rọ̀ bọ̀ kọ́lá ni jẹ́ bẹ́ẹ̀. Ìwé ti yan hó ìgbà tí ọwọ́ bá ẹ̀ kì í pì wọ́n á jẹ́ kó yẹ pé tí bàbá mú yàn èèyàn má gbìyànjú kó dáa gé ni dùmọ̀ tí ó bá fi ń ṣe bí ọ̀dẹ̀ bí obìnrin tíẹ́tíẹ́ bí aláboyún dùmọ̀ gan ni ìbá máa wọlé sí yẹn la wọ́n dàbí ọ̀gá mi kan sàbẹ̀lẹ̀ nígbà tí mo kọ́ sí tíátà tó bá rí ọ̀gá mi ara ń romi lónìí ẹjọ́ torí ọ̀dọ́ adékìní jẹ́ bẹ́ẹ̀ wọ́n ṣe pánkè kíkèké pánkè àwọn sọ pé ńgbà yẹn gbogbo gbà orí fọ́ agbẹ́dàrán ni. Ọlá ò lọ ń sùn ìwọ mọ̀ pé bó ti ń sùn yẹn ẹ̀jẹ̀ ń sùn pẹ̀lú ẹ̀ kódà omi ara ẹ̀ ó sùn ayé kò tó mọ̀ kó tó ń ṣẹlẹ̀ kò lè já sí kú. Mo kú sí ẹ̀gbọ́n wà rí bẹ́ẹ̀ ni ìyá bó ti ń mú àgbo ìyá ṣúkúrà yẹn tó mú àgbo ìyá tó dúró alágbo lájọ́sẹ̀ àgbo yẹn dábàá jẹ tọ́lẹ̀ ti gbé báyìí láti bẹ́ẹ̀ tí wọ́n bá tó ń gbọ́ra nù òbí yẹn rẹ̀ àgbo ẹ̀já òbí yẹn rẹ̀ ẹ̀já máa lọ. wọ́n lè gbàgbó ìyá tí ẹ̀ dúró náà ìyàwó àbúrò orí ẹ̀jú ṣe lọ́jọ́ yẹn ọmọ ló mú
bó ṣe palẹ̀ ní báyìí wọ́n tó dé hospital ó ti dàálẹ̀. kí ló dàálẹ̀ ó ti hàn kí ló dàálẹ̀. olùdádá mi balẹ̀ kí ni bá dàálẹ̀ ọmọ ni àfi díẹ̀. ó jìnnà wọ sí ta. ayọ̀ abara tíntín ayọ̀ abara tíntín. ẹ̀wọ̀n ìbára lọ́mọ ẹni tó sẹ̀rẹ̀ pé ìjọ wa gangan lè kó mọ ká fẹ́ jẹ sẹ̀mọ̀ ọ̀ kí mi láìkí sẹ̀mọ̀ bá jẹ. àyè ti sílẹ̀ ráìsì lè ní bẹ́ẹ̀ jẹ́. ẹ̀ka tí ó bá tọ́ sí àwọn ọmọ ọ̀tọ́ wà ní ìtì ìsàlù. ṣé pé kò sí sẹ́mu. èyí tí màtí bá dúpọ̀ àná tàbí àti ọmọ ló ṣe ńlá lè dé pé bọ̀ ká ṣe kékeré kò sí lórí. Péjú. Yes, mommy. Yóò rí i. Ẹ mọ mo ti pọ́njẹ ẹ̀kan mo wá bí ibẹ̀ ni. Wọ́n fi ọ̀rọ̀ iná ọmọdé tó ń sọ jàre kì í ṣe pé àmójútó wọ́n tẹ̀ tún ṣe ìdúró nǹkan fún àǹtí pé ká máa lọ pọ̀ mọ́ ẹ̀mọ́ oṣù. Bíbẹ̀ mú ẹ̀wò ṣẹ́rí nípa ọ̀rọ̀ ilá tó ń sọ yẹn. Kò sí nǹkan tí mi ì tí ì lò fún ọmọ yìí tán, kò sí powder tí mi ì tí ì lò fún. Wọ́n júwe oṣù fún mi, mo lo sùn. Same thing náà ni. Wọ́n tún ní kí n lo mọ́jú, mo tún lo mọ́jú náà. Same thing. Mú mi tí ẹ bá rí ìdí ọmọ mi, ó pọ́n láti ibi iwájú báyìí dé gbogbo ìdí ẹ̀yìn ni ẹ́. Torí ẹ̀ mo ṣe lè di pampers fún un. Ìjọ máa ẹ ṣàánú mi. Ìdí ẹ̀ ó pọ́n ju aṣọ ọrùn yẹ́ èyí lọ. Àǹtí mi kí lẹ̀ ń pọ́n lé tó léyìí? Ọ̀rọ̀ ẹ láò lé tó gbogbo wọ̀nyí. Àgbo kún ọ̀dọ̀ wa lọ́hùn yẹn tí bá ti ṣe àgbo fún kí á ní gbogbo ara ọmọ yẹn mọ́ ẹ jẹ́ kí ìyá ẹ̀ máa tẹ̀lé mi lọ. O ṣeun mo dúpẹ́ kò sí ohun tó burú bẹ́ẹ̀ ìwọ náà ló ní wọ́n. Tá bá ti dọ̀hún sí yìí màá ṣàgbo fún gbogbo ìlà yẹn á lọ tó ìlà bá ti lọ tán ìyá á máa padà bọ̀. Kò sí wàhálà máa lọ. Wá ó máa lọ ní. Máa lọ. Àárọ̀ mọ́ ibà. Ìyá kì í ṣomi ọbẹ̀ bàbá má jẹ jìyà o. Ìyá kì í ṣomi ọbẹ̀ bàbá má jẹ jìyà o. Ilé ayé gbà sùúrù. Ìyá kì í ṣomi ọbẹ̀ bàbá má jẹ jìyà o. Àràgbé láyé jẹ́. Ìyá kì í ṣomi. Mo nífẹ̀ẹ́ rẹ ju owó tó ń bá mi sọ lọ pé jù. Súlẹ̀ àbí kí náà ti ń porúkọ ẹ̀. Ṣé o mọ̀ pé ó ponú? Ṣé o mọ̀ pé ó pọ̀dà? Tí o bá ṣe pé làákàyè wọ́n ti wọ́ mi ni. Mélòó ni mo sọ fún ẹ pé tó o bá ti rí mi lẹ́nu ọ̀nà lé wa. Mo ní kó má máa yà bá mi sọ̀rọ̀ mọ́. Péjú, ó sì kọ̀nsídà mi pẹ̀lú gbogbo tí mo ti ń bẹ sọ. Ó rẹwà lóbìnrin, Péjú. Jọ̀ọ́. Ọ̀rọ̀ ṣẹ̀ wá yé mi gẹ́lẹ́ ni. Mo ṣẹ̀ wá rí pé làákàyè ẹ ó ti wọ́ mi. Mo ṣẹ̀ wá mọ̀ wípé atókùmákù amọ̀nà ọ̀run má rè báyìí nìyẹn. Ṣé à ń já tìtẹ́lẹ̀ ní ọlọ́pàá ìwọ̀n ti pè Péjú? Fífẹ́ mú ni mo fẹ́ fẹ́ Péjú, ó ń ṣe pé ló ń ṣẹ́ fún mi yìí Péjú. Jọ̀ọ́. Ọjọ́ tó rí mi last níbí, kí ló rí tí mò ń ṣe lọ́jọ́ yẹn? Òun fọmọ lọ́mú ni. Ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ wá yé mi báyìí. Ṣorí most people tó máa ń gbé lọ sí ilé wèrè, tó máa ń gbé lọ sọ́gbà wèrè, gbogbo wọn náà kọ́ ló máa ń ya wèrè. Àwọn kan wà tó jẹ́ pé wèrè aláṣọ ni wọ́n. Wọ́n máa ń bò sínú aṣọ ni lára wọn ni ẹ́. Péjú, ṣé èrè tó rí mi yìí, ṣé mo jọ wèrè lójú ẹ? Ṣé mo jọ wèrè lójú ẹ Péjú? Ṣé ọba ìpolówó ìburúkú ni ìwọ ni? Ìwọ rí èmi tí èmi fún ọmọ lọ́yàn. Ṣé ọmọ tí wọ́n rí lọ́wọ́ tèmi yẹn, wọ́n sọ fún ẹ pọ́ màǹtí mi ni àbí ọmọ ẹ̀gbọ́n mi? Ó mọ̀ pé mi mo bí. Péjú ò mọ̀ ó ṣẹlẹ̀, òótọ́ mo rí ẹjọ́ rẹ̀ pé òun fún ọmọ lọ́mú. Ṣùgbọ́n ìyẹn ò dì fà. Ṣórí ẹni tó ń fún yàn lọ́mú nísìn kò ṣàdúgbò wa ló ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Báyọ̀ lọ́mọ báyọ̀ ọkọ ẹ ti kú ni àbí kankan ni. Bọ́tẹ́mi bá sì ń ṣàyè bẹ̀ ó máa kò dá kóbìnrin ó máa dá dúró láì lọ́kọ láì ládé orí. Ní ilé ayé ẹ Súlẹ̀, nílé ayé ẹ má tún ever rí mi níwájú ilé kó tún wá bá mi mọ́. Ìwọ má ṣàǹfààní rádaràda yìí. Ẹbí ẹ kọ́ Súlẹ̀, ẹbí ẹ kọ́ o. Wọ́n ní tí ìyá ńlá bá gbé ní ṣánlẹ̀ kéékèèké a máa gun rí ẹni. Dídà ló dà ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ọmọ tí ò bá ń ṣe gbogbo lálà tí mò ń gbójú ni ìwọ tó ríran òun rí tó dàbí ẹni tó ń fọwọ́ nù lára ẹ̀ wà wá kẹ́sẹ̀ lẹ́sẹ̀ wà wá bá èmi Ọlápéjú. Bọ̀ ju gbogbo ẹ̀ náà lọ téèyàn bá fẹ́ gbìnrin yẹn máa gbà náà tó gbé mi mò ń wá nǹkan lọ́dọ̀ ẹ̀ Péjú. Mo wọ́n ti máa fún ẹ ní ìgbà díẹ̀ wàá rò wá sì gba ti tèmi Péjú.
Péjú. Ó tí ìfọṣọ tán látẹ̀kan ni. Ọmọ yìí ti ń sunkún ṣe kó wá dá lóhùn. Ta làwọn? Ẹ ti ṣáwọn. Bẹ́ẹ̀ni. Àwọn tó wá ń gbowó NEPA ni. NEPA kò burú o, ẹ pẹ̀lẹ́ kí iṣẹ́ o. Ṣé mo jọ NEPA lójú ẹ? Àmọ́ kò burú o. Màá fún gbà tí wàá rò dáadáa Péjú. Mo ṣá mọ̀ pé màá tọ́jú ẹ dáadáa. Ṣó tẹ́tí ẹgbọ́n nǹkan tó ń wí bẹ́yìn. Wọ́n ní ọmọ mi ń sunkún kí n wá fún lọ́yàn. Ṣó gbọ́ bẹ́yìn? Olóṣì olórí burúkú máa ṣàǹfààní dúró lọ́nà. Ẹ jẹ́ mo gbọ́ pé àìṣẹ́jú sílẹ̀ sí bíbá. Iṣẹ́ ṣá. Kódà ìjẹta mi báyìí náà ṣe láwọn kan kúrò mi báyìí. Mi ò dẹ̀ bínú pé wọ́n tún lè gba anybody mi báyìí. Ẹ̀gbọ́n ẹ jọ̀ọ́ bó tẹ̀ jẹ́ cleaner tàbí gate man kò síṣẹ́ tí mi lè ṣe. Bros ṣé kí n máa parọ́ tán yìí kò sí àyè iṣẹ́ kankan bí báyìí. Bros ẹ jọ̀ọ́ mi mọ̀ bí a mo lè ní 200 lọ́wọ́ yìí. 200 Bros èmi ò ní òkùnkàn lọ́wọ́ mi báyìí mi ò ní òkùnkàn bẹ́ẹ̀ lè rí iṣẹ́ kankan mi ò ní. Ẹ̀gbọ́n ẹ jọ̀ọ́ ẹ ní láti help mi ẹjọ́ tó lọ lọ́wọ́ ẹbí pa mí àwọn kí mo ṣe nǹkan bẹ́ẹ̀ ọ̀dọ̀ tó wá lè ṣe help fún mi inú mi àdùn ẹjọ́ tó lọ lọ́wọ́. Ọmọ ayé ò fẹ́ ọ̀tọ̀ o nígbà tí mo sọ fún yín pé kò sí owó lọ́wọ́ mi tẹ́tú ní kí n ṣe kí ẹ fẹ́ kí n ṣe é sìn. ẹjọ́ tó rọrùn ẹjọ́. Ṣé kí n máa tọ̀ mi ò ní owó lọ́wọ́ mo ní mi ò ṣé kí n pe náírà sí yín. Mr. Man, come. Kí ló ṣẹlẹ̀ láàrin ìwà àti barman? Actually mo béèrè 200 naira lọ́wọ́ yìí. 200 naira. Iṣẹ́ gbogbo ni mo wá sí ibà ṣùgbọ́n wá ní kò sí vacancy nílẹ̀ so mo máa ń pé kàn jọ kàn fún mi ní 200 naira at least tó bá tẹ̀ fún mi 200 yẹn màá jẹ inú ẹ̀ nílé tó kù màá fi rally round bí a mo ṣe lè gẹ́ẹ̀tì iṣẹ́. Anyway so bẹ́ẹ̀ ṣe wà ẹ̀ níṣẹ́ lọ́wọ́. Okay. Let me try my best. Okay, just take this. Oh, thanks. And Bailey, so anytime to bá fẹ́ pè mí. Okay. Yes, sir. Ọ̀rọ̀ ilé ayé yìí dàbí ọ̀pá ìbọn. Ayé kan gbogbo oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣe. In fact, ìgbà tí mo ti rí ẹjọ́ yẹn gan mo pìtì. Company tó ń wo yìí, òṣìṣẹ́ tó yìí, bàbá mi ló wù mí. But lọ́wọ́lọ́wọ́ báyìí o, èmi ṣe alákòóso ẹ̀. So mi bá ní kí n fix ẹ̀yìn. But kò ní dáa tó mi nífẹ̀ẹ́ kí tí o ṣe kó ta báyìí. So for now, anything to manage, I will give you. Ìkejì, àjùmọ̀ jáde ni. Mi ò lè fẹ́ kó máa ṣe wọ́n máa ṣe bí olówó bí títí wá. Àwọn aṣọ tó dẹ̀ ń wọ̀ yìí mi láìkẹ́. So I will give you 200,000 naira. 200,000? See, let me tell you, láti ìlú àti di ibi tí ń bá wà, ibẹ̀ ló máa wà. Ẹni ìjà ò bá nílé ayé ló pera rẹ̀ lọ́kùnrin. Olúkálùkù wálé ayé ìyàtọ̀ tilẹ̀ lára. Ohun ojú mi rí o. Ẹnu mi àrùn. Báwo? Ṣọ̀tá làbí. Ṣọ̀tá yìí.
wá sọ fún mi nísìnyí pé 60-40 kò jọ. ṣe má tọ̀ ẹ̀ gbogbo ẹ̀mí pátá nílé yìí ọwọ́ mi lọ́wọ́ o sábàdé dájú kúkú pátá tójú ẹ̀ ọ̀fẹ́ ti gbé mo ti lọ. olókọ́ bá yẹ ní kó má sọ́jà rè é àjẹ ìjà ẹ̀rọ lọ́run àdì ara mi dẹ̀ bù máa ṣọ́ bẹ́ẹ̀ ṣe sọ ìtàn ara mi dẹ̀ bù máa ṣọ́ ẹ̀ sọ fún ẹ̀mí ẹ̀jọ̀ ikú kọ̀ọ̀kan lè pẹ́ èlèpẹ́ ni o èlèpẹ́ ni tó sọ fún kémi débè náà kémi sọ fún ọ̀yà àtàṣùṣùn ọ̀gá mi tó ń lọ́ọ̀lẹ̀ èmi náà lé yẹ double flat ń gbé ìjọ sọ fún kọ́ńbọ́ọ̀dù wọn gbé ní wẹ́n gbé kẹ́ńbẹ́ẹ̀ sùn sọ fún ẹ̀jọ̀ má sọ̀rọ̀ mi jọ kókó ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ o. ní ìjẹ́ sọ̀fọ̀ bẹ́ẹ̀ ní bí ìrìn ẹ̀kọ́ máa jókòó sí kẹ́hìn tí gbọ́n ọ̀nù pẹ́pẹ́pẹ́ ìrìn má ṣílẹ̀kùn kẹ́hìn lọ́gbọ̀n kókókó ẹ̀ má kọ àwọn aṣílẹ̀kùn ènìyàn. Kúnlé kẹ́hìn mọ́ Kúnlé. Kúnlé kan tàjẹ́ ń gbé nílé yìí kí ló ṣe. kí n sọ fọ gbọ́ra Kúnlé má ní di 500 naira Ìjẹ̀bù 500 naira ìkọ̀kọ̀ lágbàtà àkọ́kọ́ gbà máa mú yẹn ọkọ̀ mi àbálẹ̀ aṣọ́fọ̀ kí n gba pẹpẹ súpù nẹ̀ inú ìwà ṣẹlẹ̀ ń jẹ́ sọ fọ kí n sọ fọ má ní di 1000 ọmọ sọ fọ kídì kẹ́ ń pòṣe kó níyàn tí ń pòṣe ìran kan tí ń ṣẹlẹ̀ rè yẹn o ìran kan tí ń ṣẹlẹ̀ rè yẹn o ìran kan tí ń ṣẹlẹ̀ rè yẹn o at the end of the day kí n sọ fọ ẹ fún mi ní 1000 àti mú wálẹ̀ ìyẹn má difficulty ṣé ẹ mọ́ sọ fọ kó níyàn látà bàbá Jẹ̀bù kó ń jẹ ẹ mọ́ sọ fọ ó ń lukudéètì ó ti lukudéètì o Kúnlé ti lukudéètì o. ọjà ẹ̀rọ ẹ̀ rè dájú ọkùnkùn lèmi lè pu ọrùn ẹ dédé bí mi ṣe mìíràn síwájú mi sọ ọ̀rọ̀ ọ̀run ẹ o dédé dáadáa mi má máa sọ. kókù nílé la. ẹjọ má bínú ẹjọ olùkọ́ bàbá ń gbé ìjọsìn ó dẹ̀ bẹ̀rẹ̀ sí change orúkọ rẹ̀. Ọlọ́run ọ̀jẹ́ olùkọ́ bá mọ̀ ń jẹ́. àjọ ilé kúkú. àní ẹni tó ń dáná fún wa nínú ilé ìdá. ọkùnkùn lè ẹ̀ẹ́gàn fọ́ níjàde ó ní àwọn máa sọ fọ́ kúkú ayábẹ́ ìjà. ṣe mọ́tà yìí àìpẹ́ yìí lọ bọ́ta ó lóun lọ sọ́jà kó fẹ́ lọ ra àwọn tòlótòló tó ṣe báyìí tó ní kinní nínú báyìí ọjà ìbọ́ta lọ sọ́jà ni. so ta ló wá fẹ́ dáná fún mi nínú ilé ìdí báyìí. ẹ wo ọkùnkùn lè yẹn ní ká máa sọ ká sọ fọ ká ṣe oúnjẹ o èmi lè ṣe oúnjẹ kọ̀ọ̀kan àmọ́ kẹ́hìn sọ̀fọ̀ ìkọ̀kọ̀ rẹ tó ti bí ebiripo mo gúdù nẹ irun fi kọ́ mi ra àyè fún mi ebiripo tó ti kọ̀kọ̀ rẹ. ẹ má dá lóúnjẹ rẹ. tẹ́lẹ̀ mi ṣe mọ́tà yìí. ọ̀nà kan gbé ẹ̀kẹ́ máa rójọ. níyì ṣe mọ́ra ni. no ẹnu géètì mo ti pàdé wọn. well anyway níyì ni my best friend ti máa sọ fún ẹ. oh ẹ káàkiri. níyì this olùlùwà. ẹ̀rọ ọlọ́run alábìdẹ́ fún máa ṣọ́. so níyì this is olùlùwà. thank you. so let's go. Okay, me, please. Mo máa lọ sókè jù. Tọ́lá ṣe tán máa bẹ̀rẹ̀. No problem. So, kí ló wá? Irọ́ mi ṣé bí wọ́n sọ fún mi kí wọ́n rí gbà yẹn. Ìpín tó dé. Ṣé ní ìfàdà náà nǹkan fífi ń ṣèṣì rẹ̀? Bébè, gbogbo ṣe ń lament tó ń explain fún mi lórí business tó wá ń do business ládé. Mo wá rò pé kí lèmi náà lè ṣe. Mo wá fọ̀rọ̀ yẹn fi wẹ́lọ̀. Mo bọ́ọ̀rọ̀ mi kan sọ̀rọ̀. Ó ní pé àwọn company kan wà tó máa ń yáyàn lówó. Owó yẹn dẹ̀ pọ̀ tí wọ́n lè fi ṣe nǹkan. So mo wá fi pé bóyá ká lọ síbẹ̀. Company tó máa assist wa. Yeah. Help me. Tó bá ti rí yẹn please. Bòkókò nǹkan tó ń bà mí lẹ́rù ń bẹ̀ sí. Tá a bá lọ síbẹ̀ tó bá kó fún. Tó bá kó fún ẹ̀ ń sìn yẹn ọlọ́mọ àyẹ̀kú tó ṣe owó tó ṣe máa ṣe kìíní. Gbèsè tó nìyẹn. Wọ́n ní ọmọ òjìyà ó lóun gbọ́n táwọn tíṣà tó kọ wo ṣé wọ́n pípò yìí bá wọ́n làwọn tó máa ń gbé iṣẹ́ ńláńlá fún wa tó má dẹ̀ ti rí pé àtọ̀nà pẹ̀lú ilé possible kan stop láti máa gbéṣẹ́ fún wa ó lè máa dínà mí please ṣé mi máa kó jẹ́ pé àwọn náà máa ń dulẹ̀ kan ṣe kó ṣáà ti jẹ́ pé orúkọ company wa náà fi ṣe láti wà okay please. ọ̀rẹ́ máa wà lókè. ǹyà ẹ ká ló bá.
Bóyá ká lọ sínú fridge ká lọ kọ́ tí ká lè lọ ṣayé lókè àbí kí lọ fẹ́. Àwọn fíjì bá wò ó. She carry back, she too package, I can't leave her. She's wondering so I can leave her. Loving in this world that I can't give her. I'm loving you. I'm loving you. She carry front, she carry back, she too package, I can't leave her. She's wondering so I can leave her. Loving in this world that I can't give her. I'm loving you. She long Benny Wani. You're the girl, show me love, so tell me why me. In Malaysia, London, why me? Well, oh yeah, Kajo Majo like DP, Sumo to Maloma, yo, oh yeah, Sumo be your Maloma slow, Maloma slow. Oh yeah, there's something about you, and you know, say me, no, doubt you. But if I catch you, my chest, yeah, he catch you. Let's go, to the down block, let's go, let's go, let's go. Now, freestyle, she carry front, she carry back, she too package, I can't leave her. She's wondering so I can leave her. Loving in this world that I can't give her. I'm loving you. I'm loving you. She carry front, she carry back, she too package, I can't leave her. She's wondering so I can leave her. Loving in this world that I can't give her. I'm loving you. I'm loving you. Catch gbàgbé bá a ṣe ọkọ ńkọ́ àtọmọ. Tó bá jẹ́ tiṣẹ́ ni iṣẹ́ wà ó wà lálàáfíà ara àmọ́ mi ò tí bímọ mi ò dé tí mà rí. Wòye tó yìí. Ṣé ó yà ẹ́ lẹ́nu? Ṣé o fẹ́ sọ pé láti pàtàkì tí àtijọ́ di pààtì owó pàdé ní ọ̀dì? Mi ò sọ pé mi ò pàdé ọkùnrin mi ò tí rẹ níbi ọkàn mi. You are looking beautiful. Let's have correct. Our family kan. Yanni, ìyá wa lé. Níyì, ṣé o fẹ́ sọ fún mi pé o understand nǹkan tí mo mean by family kan? Mo mean ìyàwó àtàwọn ọmọ ẹ̀. Ìyàwó ló pé tó o fi dára rẹ̀ gara. Ìyàwó. Pẹ̀lú condition tí mo wà. Condition wo ló wà? So tí màá rí a jẹ́ pé Ọlọ́run fẹ́ ká pàdé ara wa padà nìyẹn o àbí kí ló fi o. In fact mo ṣe ìbílẹ̀ pé Ọlọ́run àrà lọ́lọ́run. Anyway ohun gbogbo wà lọ́wọ́ Ọlọ́run. We are looking beautiful. Ẹnu mi àròyìn bó bá dọ̀la. Ohun etí mi gbọ́ o. Ẹnu mi àròyìn bó bá lè sọ. Ohun ahọ́n mi ń sọ. Ohun ní ìtumọ̀ ojú rí. Ẹnu mi àròyìn láyé yìí ojú mi rí. Láyé kó rí pọ̀. Lórí ẹ̀lẹ́ náà sáyé fẹ́ ya wọlé òní pọ̀ gan wà láì. O bí pé àwọn kásìlẹ̀ tó lè ní sáà. Bọ́yé máa ń ṣe nìyẹn olórí burúkú ní àjàdì. Slow. Adẹ̀ ń fi àǹsà olóòrùn tó kú. Ọ̀rẹ́ ẹ̀ṣẹ̀ fẹ́ yìí. Nǹkan tó ń sọ sí ni pé kì í sanwó. Orin pọ̀ ń tà. Àwọn ológun búlọ̀ pẹ́ ni. Látọ̀ fún àbí fojú 50 naira. No, kí ló tún wá again, kí ló tún wá? Why don't disturb me? Mo dé báyìí mo fẹ́ wọlé. Àwọn secretary wọn allow mi kí n wọlé. Please shut up, please. Báwo ni o ṣe máa allow ẹ? Mo fún ẹ ní ìsọjú, wọ́n dẹ̀ obey ẹ. Kí ló fà kí mo ṣe? No, ó yẹ kó tún mi bí ni. Ìwọ. Níyì, mo ní ìwọ. Bí mo ṣe tí báyìí fún ẹ tó. Wọ́n ní òun fi ọ̀kadà, òfin gbé àwọn èèyàn. I mean, wọ́n ní òun fi ọ̀kadà ṣiṣẹ́. Náà gbọ́. Ó pè mí kó lọ máa gbé àwọn èèyàn tó ń gbé yẹn kó dẹ̀ fèmí sílẹ̀. Kí ló fẹ́ sí mi fún ẹ? No, sọ fún mi, mo fún ẹ lówó, mo fún ẹ láṣọ. Níyì, look at yourself. Kí ló tún fẹ́? Please, Níyì, don't come here again, jọ. Kúnlé, ṣorí táyé pé tí ọ̀kadà tí mò ń wà ní, ó ní reason. Ṣorí at least mi lè máa fi all the time and demand lọ́wọ́ ẹ̀. At least I'm a man too, I need to work.
You need to work. No problem. Ọ̀kadà yẹn jọ fọwọ́ mu kó fèmí sílẹ̀. Kúnlé. Bọ̀dá níyì, ewu, èyí tẹ́ tún padà sí Èkó yìí. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ tán. Gbogbo nǹkan tó yẹ ká sọ àsọ, ẹ̀ ń kánjú ni. Ẹ wo, bọ̀dá níyì, mi ò lè parọ́ fún yín. Ṣé rí níwájú Ọlọ́run? Ká má bọ́nà Ọlọ́run mọ́ra, kì í ṣe pé bóyá àbúrò mọ́ mi fi ìyà jẹ mí o. Àmọ́ àwọn ọkùnrin abúlé yìí wọn ò jẹ́ kí n gbádùn o. Kò sí ọjọ́ kan tí mi kì í gbàlejò ọkùnrin. Tí tèmi bá wá, á kọnu ìfẹ́ sí mi. Tí mi bá wá, á tún kọnu ìfẹ́ sí mi. Ìmíì tí ò tiẹ̀ ṣe rí rárá. Tẹ́ pé kò yẹ kó tiẹ̀ báyàn sọ̀rọ̀ rárá. Á tún wá, ìyẹn náà á tún kọnu ìfẹ́ sí mi. Ó ti wá sú mi po báyìí. Ẹ dẹ̀ mọ àwọn ìlérí tẹ́ ṣe nígbà yẹn. Ẹ sọ fún mi wípé ẹ máa gbalé fún mi. Ẹni tẹ́ bá gbalé fún mi, màá lè gbé ọmọ mi. Èmi àti a lè máa bọ̀ lÉkòó ká máa gbé lÉkòó. Àmọ́ láti ìgbà yẹn ẹ̀sùn kankan. Ṣorí ti onílédè yìí lóòótọ́ èyí mo ṣèlérí fún ẹ pé màá gbalé fún ẹ. But ọ̀rẹ́ kan náà tí mo ti ní tó ń assist mi tó ń gbé mi tí mo dẹ̀ believe pé látara màá rí àwọn owó kan kó jọ láti fi gbalé ni. Ìmá tiẹ̀ á ti jà. In fact, ìjà yẹn lágbára débi pé mo ń bẹ Ọlọ́run báyìí ní kí Ọlọ́run bá parí ìjà yẹn kíákíá. Tí ìjà bá ti parí, tí bá ti get ara mi padà, ká tó rí bí oṣù 7 sí 8 tàbí 9, ó pẹ́ jù 9, lágbára Ọlọ́run máa gbé kúrò lábúlé. Bọ̀dá níyì, oṣù 7, 9. Bọ̀dá níyì, ìyẹn mà ti ń gbẹnu lọ́dún kan nìyẹn. Bọ̀dá níyì, ṣé máa ṣe kíní fún mi báyìí? Ṣé máa gbálé fún mi báyìí? Ó ti pẹ́ jù. Àtọ̀ Ọlọ́run, o lè má tó bẹ́ẹ̀. You get? Ó yẹ kó mo fẹ́ sọ́kàn wa, even though first daughter wa yẹn, mo gbọ́dọ̀ take care ọmọ yẹn. Bàbá sì kú náà ni. Ọmọ àbúrò mi ni mo gbọ́dọ̀ take care ọmọ yẹn. Mi ìyá gbọ́dọ̀ jẹ́wọ́ náà. Anything tó wájà ní àdúgbò ṣá máa yẹn díẹ̀ ọ̀hún. Just for meantime. Please, má bínú. Kò sí wàhálà. Èyí bébì náà lè pé gbogbo àtẹ̀dúpẹ́ lọ́nà pẹ́lú tí ń gbàkóso gbogbo bọ́ọ̀dì ẹ̀ náà. Kò sí wàhálà. Jọ̀tọ̀ lọ. Àmọ́ léyìí tẹ́ wá ń lọ yín sìn. Ìgbà wo? Níyì ò tí ì lọ. Mọ́mí. Tètè wá máa lọ omi nífẹ̀ẹ́ kó rìnrìn alẹ́ o torí go-slow máa ń pọ̀ gan lójú ọ̀nà sí i o. Kò sí wàhálà. Mo kàn ní kí n bá ìyàwó mi ní gbólóhùn ọ̀rọ̀ ni. Torí alájọ yẹn tó bá ti dé kó bá mi gba owó àjọ yẹn sílẹ̀ lọ́wọ́ wọn. Àmọ́ màmá, ṣé mọ̀ pé ìgbà tí alájọ yẹn kó àjọ yẹn wá lánàá kó pé? Ṣé tó bá tún kó wá lè nísìn tí ò bá pé? Tó bá kó wá tó bá pé kó gbà á. Ọwọ́ olówó lowó ń rejọ sí ẹlòmíì tún lè lọ gbà á lọ́wọ́ ẹ̀ ń sìn yín ká tó wá máa béèrè owó kó má rí kó fún wa mọ́. Ó dẹ̀ mọ̀ pé a ní ìdówó ní lílò báyìí. Jẹ́ sáré tètè lọ kí n tètè dé. Bójútó ọmọ yẹn ní ilé o. Yes ma, ẹ má pẹ́ ma. Ó dà mọ́ mi. Níyì tètè máa lọ o. Kò sí wàhálà. Yes, ó dà mọ́. Péjú. Ìgbà wo lẹ máa wá wò? Oṣù tó fẹ́ parí lágbára Ọlọ́run fún wa fi tó ìwòye oṣù tó ń bọ̀ máa kàn yín lára. Bọ́dá níyì, oṣù kan mà nìyẹn níwòye oṣù tó ń bọ̀. Bọ́dá níyì, nǹkan tẹ̀ ń ṣe yóò dáa. Ṣé fẹ́ gbàgbé wa síbí ni? Ojú ló pẹ́ sí mélòó náà mi fi mú sílẹ̀ fi ṣú. Jọ̀tọ̀ Ọlọ́run sábà ń bá mi jọ. Tí bèbí mi bá jí àwọn nǹkan kékeré tí mo mú wá fún bíṣọ̀pù fi jíṣẹ́ fún un. Bọ́dá ó dáa. Kò yọ kú. Gúnlẹ̀ ayọ̀. Tètè wá sún mi látò dídí Èkó síbi wọn ò fún yàn ní nǹkan kan náà ló mọ̀ nǹkan tó gbé wá sí. Ẹ wá bá mi yọ̀, mo ti pẹ́. Láti gbà yẹn, báwo ló ṣe wọn kó? Kúnlé, ìyá ọjọ́ mú olóògbọ́n táǹtì ṣáì. Kúnlé, ìyá yìí pọ̀, àwọn kan wá ń pòwe pé tí ẹ bá bọ́ lówó rìn tí ò bá yó tó bá fìlẹ̀ ibi ò lè pa bí tiẹ̀ kọ́. Ibi táwọn yìí pọ̀, in fact tó bá mọ àwọn kan tí mo pass through. Anyway, ní àdúgbò fọlọ́run gbogbo yẹn ó ti kọjá lóò dùn mí but ó ti kọjá lọ so now we start afresh. Tó bá ti yégun yóò rẹ́ nìyí. Sure. Seed àbẹ̀wá ikọ̀. Ẹ wá bá mi jó ìdáná
ṣòro láyà mi. She carry front, she carry back, she two package, I can't leave her. Since one day we so I can't leave her. Loving in this world that I can't give her. I'm loving you. Wow! Orí ẹ̀mí mi. You know what? Now, tó bá possible pé ó gbé mi láti first level tó gbé mi lọ sí second level tó tún wá gbé mi lọ sí third level baby ó túmọ̀ sí pé ibi ni mo máa sùn lẹ́yìn. O ti ẹni choice ibi ló máa sùn sí. Yeah. I will give you a ride tó yẹ pé wọ́n gan orí ẹ̀ máa turn over. Torí àwọn tó ń ranjú ṣíwú láti pàdé wọn náà wọ́n ranjú bí ojú òkú. Baby o máa wò bẹ́ẹ̀. Mi ò máa rí sí wọn rọ. Ìwọ gangan ò ní nọ́mbà wa. Tèmi bá ti dé òkè òkè tí mo tún dé òkè wọ́n máa sùn ní èmi. Ọ̀rọ̀ tó kúkú kábàlẹ̀ sọ ohun ilẹ̀ ń gbọ́. Yeah, me got you. Let's go to the down low. Let's go. Let's go. Let's go. Now Baby, oh change ni. Dídé jọ kó jẹ́ ká mú ṣẹ̀ṣẹ̀. Let's go down to business. Take it easy. Bye-bye. Jẹ́ ìwọ báyìí bọ̀bọ̀ yìí. Wá jókòó. Take care easy. Wá jókòó. Baby, torí pé a ṣe mọ́ra ni. Èmi ní waste mo fi máa ń handle àwọn release tèmi. Ṣùgbọ́n mo ṣe wà, èmi ò ṣe anything. Mi ò ṣe anything. But the only thing pé màá get ọ̀wọ́ cab. Ó dàbí pé onídúrógbà lórí. Ṣé òun fucking crazy ni àbí òun crazy fucking? Wá ṣé wèrè ń gbélé yìí ni àbò lálàrí wèrè? Ó ṣe kí ni? Wà tí wàá fẹ́mi lówó cab. Lọ síbò. Jọ ṣé ìgbà tí mo múra tí mo jáde ńlé wọ́n sọ fún mi pé ó taxi ni mò ń wá ni. Ṣó bí iṣẹ́ tí mò ń ṣe yìí òun ni mo fi ń gbọ́ bùkátà ẹbí, òun ni mo fi ń gbọ́ tara, òun ni mo fi ń tọ́jú ara mi gan pàápàá. So therefore you got to pay. So jẹ́ ká ṣe nǹkan tó sọ pé ò ṣe yẹn ń sìn kò lè sanwó kó má dàbí pé mo gbà ẹ́. Lọ́wọ́ ìgan ò tiẹ̀ wá ní choice tó máa ṣe ni. Gbọ́ṣọ̀ ọ̀gbẹ́ni ó máa ṣe ó máa ṣe lẹ́yìn. Ó máa ṣe bọ́ṣọ̀ kò tó ẹ náà. Mo ti gbọ́ ní take easy mo ń bọ̀ tẹ̀ bọ́sù bẹ́ẹ̀dì ni mo ń bọ̀. Má bọ̀ lórí gẹ̀ẹ́sì. Ọ̀dẹ̀ tó yẹ kó jẹ́ kí n rá ìdí ẹ̀. Ìwọ sùn kémi sùn lé ẹ lórí. Ó fẹ́ mú sídì. Mo ní. Èmi lè fi máa ń lò. Ẹ̀fẹ́ ọkùnrin wa ló mú wa, má yẹ kó sùn tó ti ń pẹ́. Mi ì tí lo òkò ìwọlé. Ṣọ́dẹ̀ ni ẹ̀. Ó ti fún ẹ chance nìyẹn náà. Wà á ti parí iṣẹ́ kó tó dé. Ló mú kó ló ń sìn jáde kó ti prepare ara ẹ̀. I see. Ọmọ ti gbàgbé ọ̀fọ̀ yẹn. God. Ní ti ẹ̀ráyè tí ń sìn. Ó yá, mú kíní ẹ̀. Ṣó wà mú jáde. Wàá máa sọ ọ̀rọ̀ tí mo bá ti ń sọ ń sìn. Wàá máa sọ tẹ̀lé mi. A ní nǹkan tí bá sọ wàá máa sọ tẹ̀lé mi ọ̀dẹ̀ ní ẹni. Ó yá. Panumọ́ àbò kì í bá bo orí jọ. Panumọ́ àbò kì í bá bo orí jọ. Panumọ́ àbàfẹ́ kì í bá bàfẹ́ fọ̀hún. Panumọ́ àbàfẹ́ kì í bá bàfẹ́ fọ̀hún. Ọ̀rọ̀ inú ẹlẹ́dẹ̀ ló ń gbé. Inú ẹlẹ́dẹ̀ ló ń gbé. Ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ òun nílẹ̀ gbọ́. Ọ̀rọ̀ tí òkété bá balẹ̀ sọ òun nílẹ̀ gbọ́. Ṣé sílẹ̀ mẹ́ta. Ó ti ṣe bóyá wàá mú sí wàá fi sí ohun pàjẹ́ kó penetrate wàá yìn sáàtẹ̀ wàá fi pa gbogbo everywhere ṣó ti yẹ tó bá ti do tó kó flush ẹ má jẹ́ kó rí o ṣé tí bọ̀bọ̀ yẹn bá ti wọ inú room bá má tiẹ̀ fún ní chance kó sílùú bed kó kàn ó mọ̀ kó ride on him straight má dọ̀ lára ẹ̀. Ta ni yẹn? Níyì ló sọ̀rọ̀. Mo busy. Mo fẹ́ rẹ̀ dáadáa mo fẹ́ rí ẹni. Níyì jọ mo busy. Go. Ó wà very very important please dáàlì jọ̀tọ̀ ọlọ́run ṣe kíákíá. Baby please I'm coming.
kí ló ṣẹlẹ̀. àwọn lè dìsí wọ́n ṣe kíní kan ọkùnrin òun jáde pé kìlọ́ mú kan ní mọ́tò ni tí bá láti máa padà sínú rẹ̀ tí mo fẹ́ wọlé báyìí mo gbọ́ tó ń kó gèdè lẹ́nu tó ń kọ́fọ́. kí ló máa ń ṣe ẹnu mo dẹ̀ lè gbẹ́ pé mo mọ ẹ wá kí ló ń ṣe oògùn wọ́n ń ṣe oògùn ẹ jẹ́ ìsàn ọkàn fún ẹ ṣó táwọn lédè sí big girls ni wọ́n lè máa ṣoògùn. ọ̀gbẹ́ni wọ́n ṣẹ̀dí sílẹ̀ yìí o àwọn kan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà tàwa yìí aláyọ̀ ń kó wọ́n kó gèdè lẹ́nu wọ́n fẹ́ ní oògùn wọ́n fẹ́ fi gbowó lọ́wọ́ wa wọ́n sọ pé big girl. Alien. She carry back, she two package, I can't leave her. It's one the reason why I can't leave her. Nothing in this world that I can't give her. I'm loving you. I'm loving you. She carry front, she carry back, she two package, I can't leave her. She's one the reason why I can't leave her. Nothing in this world that I can't give her. I'm loving you. I'm loving you. Ọlọ́run mi kéré, ó fi mí jókòó kéré, bóyá a lọ máa mú mi ṣeré, girl you know that I wanna dance with you péré. Ó ń já mi láyà, yábà, ó ká mi láyà, go down low baby jẹ́ ká fáyà, go down low baby jẹ́ ká fáyà. Nàfẹ́ tó dàrú ọmọ fún mi, mo ti mú wèrè yó, ó yá tẹ̀lé mi lọ mọ́tò fún fèrè yó. You are nice, àwọn yàtà, stupidity is taking over me, ìwà ni jagun over me. We dey go up, down, oh my God, she carry back. Kí ni mo ṣe? Àmì ìyá pàtàkì ẹ̀yin lógun wá fún mi. Àníṣe kókó jábélé kálukú ló ń ṣe tiẹ̀ kálukú. Ọ̀rọ̀ ilé ayé yìí ọ̀rẹ́ ó gba sùúrù. Okay, now better. Oko ba whatever. You can go. Yeah. Oh, okay. Kúlé ńkọ́. Okunle ti jáde, but I actually need your favour now. Kò sí driver nílé. Ó ní pé daddy ti mi ránṣẹ́. So I need you to help me wash that Lexus Jeep because òun ni mo fẹ́ gbé jáde. Ṣó ti gbọ́? Thank you. Kí n bẹ fọ Lexus Jeep. What's the big deal? Ní ti máa ní pé kò bá mi fọ mọ́tò. After all, ajá ẹ̀gbọ́n mi ni ẹ́. Yeah. Kò dẹ̀ sí ẹ̀gbọ́n mi máa ń ránṣẹ́ ní èmi náà dẹ̀ lè ránṣẹ́. Owó popsi mi ni ẹ̀gbọ́n mi ń ná fún ẹ. So kí ló fẹ́ wúlò fún tó bá lè bá mi fọ mọ́tò? Ṣé mi ló bá rí? Ìwúlò ẹ̀gbọ́n Ẹ̀kúnlé wọn ò bí dáa kó ronú ìṣẹ́jú pípí. How dare you talk about my brother like that? Are you alright? Orí ò pé ni. Èmi ń ránṣẹ́ wọn tó tún bá mi exchange wọ. Títí ó bá mi. Yeah. Ọmọ ẹlẹ́tì. Yes, that's me. Ọmọ àmì létí. Èmi. Ẹni wo ló máa ṣe? Mọ́mì. Wọ́n fọ́ ọmọ mi létí. Mọ́mì. Àbí nínú lẹ́mí? Mi ò gbà. Nínú lẹ́mí. Títí. Ọmọ ẹlẹ́tì. He slapped me. Ọmọ àmì létí. Nígbà létí. Ọyá náà mọ́lẹ̀. Má ṣe gbàgbé wípé àyànmọ́ òun lẹ́lẹ́jọ́. Ohun ojú rí láàyè yìí, ó fọ́nká sóríṣiríṣi. Ẹni tí òdòkó bàbá ẹnìkan ló sọ pé ti dàbí. Ó ga o. So ibo ló wá dà tó wá tó dé tó kàn dúdú báyìí. Mo fẹ́ bá Popsi gbowó ń bank so that wọ́n ti bá wọn gbà tán. Màá kàn máa mú gbòòrò lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi nítorí wọ́n ti fún mi ní ṣíẹ̀ tèmi ń bẹ̀ nǹkan tó yẹ kó fẹ́ yà mí lára ni. Anyway, ó wà okay but ṣùgbọ́n wàá help mi náà out. Láti ṣe kí ni? Ọ̀rọ̀ mi cash owó náà. Gbogbo yín yẹ̀ wá fẹ́ sọ mí di cash out, máa bá yín cash owó. Kò sí problem, mo lè bá yín gbà on one condition. Tí wọ́n ti máa fún mi ní percent mi. Títí tí ojú pé pàṣẹ lọ. Okay, this time o kí ni percentage ẹ o. Because you're my brother, my one and only brother, and you know I love you so much. Give me 50%. O lè ní ẹ 50%. Anyway, I will give you 10%. Èyí lè fẹ́ gbà gangan. 100k now. Ìyẹn jẹ́ ìlú.
bí akẹ́sàn 20 kí n bá yín manage tó di bá ṣe jọ jẹ́. 20 pass ó lè. Anyway, I'm coming. ẹ ṣáàjà àwọn ẹ bá pẹ́ máa bá mi nu mọ́tò fún mi jáde. What the fuck are you guys doing? Are you guys all right? What's this? Hello, young lady. Jọ owó tó lọ gba báńkì là wá gba owó títí wa ni. Ṣo nọ́mà owó bo? Bó ṣe gbowó tó gbà jáde, àwa ló gbà wá fún. Ó ti yẹ owó ẹ̀ là wá gbà. Shori, if you don't move your car, I'm going to call my dad now and he's going to call the commissioner of police and he will get you arrested. Now, go move your car and let me leave this place now. I'm fún ara. Ya sá ṣe mọ́tò ẹ̀ fún mi. Àpò àti China. hospital wo. Okay, because no responsive treatment. Doctor, látẹ̀pẹ̀ mí lẹ́ẹ̀kan yẹn àyà mi sọ̀rọ̀ jagun wọ́n ti kókó ní òye mi gan ẹgbẹ̀rún doctor kí ló ṣẹlẹ̀ gan. Mọ́mí àwa náà mọ̀ wọ́n ní ọkàn rush wá sí hospital ni ìwọ́n dà pé wọ́n ní wọ́n Mr. ní ìkan ló náà gbé wa ó dà pé ó wà reception. Ok mo báyìí ló jókòó sí reception mo mọ̀ òun ló gbé wá. gáà iná ló gbé wá so nígbà tó dẹ̀ gbé wá iṣẹ́ tiwa àwọn máa ṣiṣẹ́ tiwa àdè àtẹ́ǹtì thank God pé one responsive treatment. ẹ ṣe gan doctor ọlọ́run máa fún yín ṣe ẹjọ ẹ̀bẹ̀ kan mo kò fẹ́ bẹ̀ yìí ẹ mọ̀ pé ọmọ yẹn wà important sí my survey ẹjẹ bá mi ẹ bá fojú tó dára tó dáadé ò sí around bẹ́ẹ̀ ṣe pè mí yẹn ìpè ìjáyà ni yẹn kò tẹ́ mo ṣe ń rush bọ̀ tí n bá ṣe tán sìn màá ṣe wà pé bàbá ẹ̀ màá lè ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún but ẹ má worry o yẹ mọ̀ pé family doctor wà ní already so tí dáàdì bá ti dé àwọn asan ojú peace wà ṣẹ́gbọ́ ẹ ṣe mọ̀ ṣebí nìyẹn ló wà ní. Àyípadà Ọlọ́run àyípadà rẹ̀ wá yí ayé mi padà. Èmi nìyá níyì. ẹ̀yin nìyá ọ̀daràn. Kì í ṣọ̀daràn ìyá mi kì í ṣọ̀daràn ojú àánú ló ṣe kódà mo tẹ̀ bẹ̀rẹ̀ sí ní báwí bóyá ò ṣe fi sílẹ̀ kó máa lọ tiẹ̀ ló wá ń ṣàlàyé fún mi pé àkòrí bẹ́ẹ̀ èèyàn mímọ́ òun ni àbúrò ọ̀rẹ́ òun ni kẹ́ni kò ṣe filẹ̀ lóòótọ́ o tó ṣe ní ẹ̀yà mi. ẹ wò wò jẹ́ ẹ lè gbà sọ́kẹ̀ ẹ fẹ́ fi kọ̀ kúlẹ̀ fún mi ni àbí túmọ̀ kí ló dé ẹ̀dẹ̀ ń tẹ́wọ́ pẹ̀ alábòsí ni yín ni kí ló dé ń wọ àṣẹ màmá báyìí màmá ẹ ṣọ́ra yín o mi nítorí pé ẹjẹ́ pẹ̀lẹ́gbà mo máa fún yín sáìsì yín o èwo ni túmọ̀ gbogbo eré eléyìí níjọ́ tọmọ yín ọ̀daràn tó fọmọ mi létí báyìí ṣọ́ndélé ó ṣàlàyé fún yín jọ náà kò fọ́ màmá kò fọ́ ó fọwọ́ ra létí mi ọmọ wa jẹ́ kí n sọ fún yín ṣe rí lẹ́yìn ìgbà tí n bá sìn dé ẹ̀wọ̀n tán tó bá tún dé màá tún rán padà ní second time. mo promise yín màmá olúmú mi mo lọ sọ sí. màmá ṣe láwọn ẹ̀kútà sí yẹn ó bí mi nú màmá. màmá wọn ní ẹ̀rọ ọ̀tá ṣé kí kò lè lé yín lórí. Ọlọ́run àyípadà wá o kọ̀ láti jẹ́wọ́ o fẹ́ jẹ́wọ́ àbí.
ó ní sí láti jẹ́ ọ̀sán. kò jẹ́wọ́ ó fi hàn gbangba wípé criminal ni ọ́. ṣé o mọ̀ wípé o ti threatening gẹ́ ẹ̀ nígbà kan rí? àti ẹ̀ mọ̀ bóyá o rape ẹ̀ ni tó fi lè nàyàn tó fi dákú tó tún fúnra ẹ gbé tó gbé lọ hospital ó fi hàn deceive. ìsí tó bá lè jẹ́wọ́ fún àwa ń bíbá ẹ̀ àwa mọ bó ṣe máa jáde kúrò níbà tó máa ń lọ wàá sọ bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́. everything ní fara mo fọlọ́ máa ṣẹlẹ̀ mi ì mọ anything nípa gbogbo oore ni mo ṣe. ó dàbẹ̀ ní pé òun mú àwọn tí o ṣẹ̀ sí àwọn tó ní kàn tó ń lè kánná you are nobody. àwọn tó bá lè jẹ́wọ́ fún àwa tó sọ bí ọ̀rọ̀ yẹn ṣe rí gẹ́lẹ́ àwa mo bá ṣe máa lo ọgbọ́n tí o máa fi kú nígbà náà. everything mo ṣàlàyé mo ṣàlàyé mi wọlé sí ní sàkéèsì mi. ẹ ti sí ìkìlá a rò pé ara ọmọ yín ti dá láṣẹ ní ká wá yọjú sí yín pé ká wá bẹ̀ yín pé kẹ́ ẹ dákun kẹ́ ẹ bá wa tú ti àná sílẹ̀ kí wọ́n lè jẹ́ ọmọ ọlọ nítorí ọ̀tọ̀ ọlọ́run ọlọ́run gbàdúrà yín. ìyá mi àwa bẹ̀rù náà ni ẹ kúkú mọ̀ pé mi ti ń wá bí tipẹ́ èyí tí mo ti ẹ̀ wá gbẹ̀yìn yẹn gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ sí mi pátá kò dùn mí mi fi bínú ọlọ́run dẹ̀ ti kó wa yọ ó ti jẹ́ kọ́ ọmọ mi lálàáfíà a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìyá mi kẹ́ ẹ bá wa tú ti àná sílẹ̀. wẹ́ẹ́ gbogbo àlàyé yín mo gbọ́ bàbá ẹ ṣí fìlà orí yín. Dẹ̀jí fìlà dídé ló máa ń bí wọn nú. Kí ló ń ṣe yín? Ẹ fẹ́ gbé fìlà onídùn yẹn sórí tébù bẹ́ẹ̀ báyìí tí mo ra tébù yìí ni. Kò sì sí ìdùn bẹ́ẹ̀. Ẹ ṣọ́tọ̀ kí lẹ̀ sá? Ẹ bá mi sọ kò sí ìdùn bẹ́ẹ̀ kètí ìdùn dẹ̀. Bàbá ṣe máa gbọ́ mi. Ṣé gbogbo mẹ́kọ̀pù tẹ rò yìí? Mi ì kí sọ̀rọ̀ ẹ̀ o, ìbànújẹ́ gbáà ni gbogbo mẹ́kọ̀pù tẹ gbé sọ́ni tó dúdú mọ́ yín lára yìí. Tàtọ̀run wà ní. Màmá ẹ̀yin kọ́ lẹ máa sọ yẹn fún mi ṣó ti yé yín ọ̀n òjò yín lẹ́nu kékeré ni ẹ̀kọ́ ń sọ̀rọ̀ ń jábọ́. ṣó ti gbádùn ni. Yeah, I'm okay, ma. You are not okay. I'm fine. Shut up. Wo olówó èso ọlọ́run àṣírí rẹ̀ ló bò gbogbo ìtẹ́ǹsọ ìtẹ́ bá ti bá a tú ọmọ tí a náà sílẹ̀ ní ìsìn para ọlọ́run ó gbàdúrà àti yín náà. ẹ̀ṣẹ̀ pàtó rèé bàbá ẹ ti fẹnu kọ. ẹ má sọ̀rọ̀ mọ́ ẹ má sọ̀rọ̀. màmá yíba ẹ̀kọ́ ni lẹ́tí máa bá wọn wí tẹ́ bá dé lẹ́nu wọn bí ẹ ń lu bẹ̀m̀bẹ́ ni wípé tí wọn bá wà lé olówó èèyàn dédé ń jábọ̀ èèyàn ń sọ̀rọ̀ ẹni ta o olówó ń sọ sáríkà lóhùn náà adé àwọ̀ ẹ̀wọ́ lẹ́ni ẹ wò ìyá ẹ má gbèsè léwọ ẹ̀yìn ẹdẹ bíbá yìí o èmi ò gbádùn o tí bá fọwọ́ sọ ọkọ yín lẹ́nu báyìí gbága ẹ̀jẹ̀ ayọ̀ nígbà tẹnu yín ni kílẹ̀ bá ká èmi ò kí sọ̀rọ̀ ẹjọ́ orí o ṣọ́ọ̀tì ẹ̀yìn just a number ni ìbànújẹ́ lọ́jọ́ orí it's just a number ẹ ti bá mi wọ́n lè kéré but mo náwó mo jù yín lọ wọ́n fọ́ kara yín up túmọ̀ àdẹ̀wí ẹ̀dẹ̀ ń gé nǹkan mi ọkọ sọ ìyàwó sọ ẹ̀ ń gbà fúra yín rárá ni wọ́n lè ṣe bímọ tó dáa bá bímọ tó dáa ni irú yẹn ẹ máa fọjú ewu orí báyìí ẹ máa wálé yẹn máa bẹ̀bẹ̀ ẹ wo excuse me mo ṣe ń rẹ̀ méjì ara ni mí njọ́ tínú mi bá rọ̀ ṣó ti yé yín màá ṣe ọmọ yín sílẹ̀. àbí ìgbà wo ni. mi ò lè sọ mà mi ò lè sọ sà kó lè jọ́ lọ́wọ́ ìjọ́ tó lè jọ́ oṣù márùn-ún oṣù mẹ́fà níjọ́ tí bá jí láàárọ̀ tínú bá wà á pí àtínú mi bá dùn màá ṣe ọmọ yín sílẹ̀ you can go. lọ́la ọlọ́run yóò rọ̀ lónìí lọ́la ọlọ́run yóò rọ̀ lónìí. ẹ gbọ́ mi bó ni. àgbọ̀ rárá ṣé ẹni ká máa lọ tàgọ́ lọ. wọ́n ní màmá ẹgbẹ́ ẹgbẹ́ pẹ́sẹ̀ fẹ́ẹ́ pẹ́lẹ́ kò dé dáadáa akọ̀ jókòó ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ́ gbá èsì sórí olóṣì yẹn rẹ̀ èsì sílẹ̀ nínú ìlú. ẹ̀tún fẹ́nu kọ́. bọ́mọ come to think of it ṣé mo pọ̀ bóyá ìmọ̀ kọ̀ọ̀kan kàn án ẹ̀fẹ́ ṣẹ̀ṣẹ̀ ni. kí ló dé tó ti sọ bẹ́ẹ̀. mo sọ fún yín pé nígbà tí popsi ti fún mi ń check tí mo ti ń lọ sí bank ni mo ti notice pé àwọn guys ni wọ́n ń tẹ̀lé mi
bọ̀ ṣé mo mú kan ìgbìyànjú wọn pé àtàlàrin lè kí ló fẹ́ ṣe fún mi náà tí mo gbà tí mo gbowó yẹn jáde tí mo ń bọ̀ ẹ wò bọ́ yẹn yọ sí mi ìbọn tí mo rí tiẹ̀ lò jẹ́ kẹ́rù bá mi tí mo fi give up tí mo fi fíǹtì tèmi he's my helper òun kàn rescue me he wasn't there at all. ìyá Dayọ̀ èmi ti lọ títí ìrọ̀lẹ́ màá gbé ìgbọ́ ṣù ọ̀hún dé. ẹ̀jẹ̀ ìbéèrè mi ta bá bọ̀. bẹ́ẹ̀ lábí ni mo bínú ìgbà tó kúkú jẹ́ pé iṣẹ́ mi mo rán yín iṣẹ́ kí mo sì béèrè ò mọ́ dìjà ni ò jẹ́ ń ti béèrè ẹ má bínú báwo lọ́hún ti wá rí. ọ̀hún dá ó ní gbọ́ngbọ́n nù òjò tó pàjẹ́ lóde kò lè délé wí. arábìnrin ìburú bíi àpárá tẹ́ bá ń gbọ́ ọmọ sọ̀rọ̀sọ̀rọ̀ arábìnrin yìí ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ń sọ yáàtì ó gbóná ju Ṣàngó lọ ọ̀rọ̀ tí ìyá tó bí mi lọ́mọ ò lè sọ fún mi arábìnrin yìí sọ kí ẹ bá dé máa wọ ọmọ náà ọmọdé ni o kò jágbé àkọ́bí wa lọ tó bá pariwo láyé ọ̀run ò ní tẹ́tí lẹ́kọ̀ọ́ tó gbọ́. ariwo lọ jìnnú. nígbà tí mo tún fẹ́ kọjá àyè mi ni mo bá tún ní ìyá mi mo fẹ́ kúnlẹ̀ ariwo ló fi gbé mi dìde lónìí mo fẹ́ dé ògùn lẹ̀ mo fẹ́ fọ ògùn kúnlẹ̀ bó gbẹdẹgbẹdẹgbẹdẹgbẹdẹgbẹdẹ bórí la fi rìn jáde ni mi tiẹ̀ lè sọ mi ìrírú èèyàn bẹ́ẹ̀ rí jọ tí mo ti délé ayé mi. sórí ẹni bá mọ bí ọ̀rọ̀ òwò sí ọ̀dà ọlọ́rọ̀ ni tẹ́mi wí fún ọ tó lọ ń bọ̀ sí pé dáadáa ó lọ bá kúrò mí ẹjọ́ lọ àti Haúsá ní bàrú wa mú. òní bínú náà ni àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹran ẹni ní mú ní jẹ̀dí iṣu ẹni ní tọwọ́ ẹ̀ ní ìbèpo kọ́lọ́ má jẹ́ ká jọ ẹni wọ́n ń wá láburú ibi tí wà burúkú tí ò fi dáa tá à ń sọ fọ́ọ̀mù ẹ̀ nù ọmọ ohun tí wọ́n sì lólùpa o tí o mọ̀ pé mo ti gbọ́ pé ó ń kiri láàrin ìlú mo ti gbọ́ pé ó jí pé ó ń kiri láàrin ìlú nítòkàn kù bẹ́ẹ̀ ni pé sùúrù ló kù ká mú mo mọ̀ pé aláàárẹ̀ ò ní ráṣọ síbítù bó domi wọn ó gbọ́n jáde ńgbà ọmọ tí wọ́n ní lùpa tí gbogbo ayé bá ti ń rí ńgbò báyà wọn ò dọ̀mọ́ wálé. Ọlọ́run ó dá a lẹ́jọ́ Ọlọ́run ó dá a lẹ́jọ́. mọ́mí tí mò ń fẹ́ láì sọ fún yín ni wípé kí ni reason tẹ́ fi gbọ́dọ̀ ti ní ìmọ̀lé tẹ́lẹ̀ wọn pé táìsàn mi ni and one ní ìta ń sọ yìí ó máa mú wá sílé tó ẹ pẹ́ mọ́ dáadáa two ṣe wọn pé títí ó máa ń kọjá yìí ẹ̀ sí níyì níyì ò ń ṣe kò ń ṣe ọmọọṣẹ́ mi kò ń ṣe ọmọdọ̀ mi tight friend ní níyì ló jẹ́ sí mi báwo ni títí ṣe máa yáyú sí níyì tẹwádìí tó lẹ̀ tẹ lọ ní kan lọ́ọ̀kì níyì sí cell mọ́mì anytime ni mo sọ mo ní anytime tí tó bá tún yájú sí níyì mọ́mì anytime títí bá tún yájú sí níyì máa ṣó ẹ̀ mi ní kí ẹ̀ pé blood mi ni mọ́mì máa ṣó ẹ̀. ṣe ẹ̀gbọ́n ṣé èmi ló ń bá sọ̀rọ̀ ṣáàkọ̀ èkó forí gbálẹ̀ mo bí ẹ ṣé ò forí gbálẹ̀ èmi ni wọ́n ń ka national anthem fún àbí òun gbé mi ní condition ẹ gbà mí mo rí mú e pé torí ọmọ olóòórùn níyì yẹn ọmọ tani ká ní àyàn ọmọ ẹbí náà ọmọ give it to me mo bèrè sẹ́ ìwọ ọ̀rọ̀ ọmọ olówó lẹ̀ kó bá ṣọ̀rẹ́ ọmọ tani ká ṣọ̀rẹ́ ó tún lanu gbàgbà ó tún sọ fẹ́ mi pé ṣé mi ò mọ lọ́rẹ́ ẹ ni sórí tó sọ yẹn ẹnu bàbá tó bí ẹ̀gbọ́n ògbà bàbá ò jẹ́ bí èmi kàn ṣe káyọ̀ máa sọ pé ìwọ ó gọ̀gán o ó gọ̀ seriously idiot. mọ́mì mo àgbì pẹ̀lú yín pé tálíkà níyì but mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ọkàn wípé ní ìtẹ̀wò yẹn kò sẹ́ni tó lè sọ ohun tó máa ṣẹlẹ̀ lọ́la mọ́mì ṣé ẹ̀yin mọjọ́ ọ̀la níyì ṣé ìmọ̀ tí ní ìmàdà lọ́la. ìtàn ti ẹ nìyẹn adédàbúta panla rí ìtàn lábàndí ẹ kò sí ìtọ́kọ̀ mi tó bá lọ́wọ́ lọ́la ó náwó sí ilé pọ̀nrípọ̀nrí àwọn àmọ́ lọ́wọ́ ẹ̀ ní ilé ní tẹ́ni ìjẹ́ yìí tí lè ní mọ́tò dẹ̀ ṣù yìí tàlíkánìà ni. all the same mọ́mì I'm telling you now wípé láti ìní lọ níyì ọ̀rẹ́ mi ni kò dẹ̀ sí tẹ́ni mo lè máa ṣe sí. èmi ló bá wí àbí wàhálà ìṣe tó bá sí pé mo rọtí ọlọ́run sórí tí bá wọ ẹ ní bàtà yìí báyìí wọ́n wọ ojú ẹ̀ tì ìwọ idiot ìwọ ńlá mi ṣe okay fine mo wá láìkí ẹ̀ báyìí tó bá yẹ pé ọmọ kọlé tó bá ń ṣe ọmọ àlè níjọ́ tí bá jẹ́sẹ̀ ní inú ilé yìí tí bá rí ní inú ilé yìí màá wà á rí ibùwò bí ràn wà lẹ́ ọba tó ń péjẹ ṣé mo yìí fa fọlọ́pàá ló ń kọ́ńpléènì màá jẹ́ kí ayakìlà pa
màá tún wá sọ fún ayakala pé tó bá tún rí ẹ pẹ̀lú ẹ kó mú ẹ kú ọ̀run mi ló lọ. sórí orúkọ ayakala lásán ló gbọ́ tẹ́rù bẹ́ẹ̀ wàá rí wọn sójú báyìí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìwọ ọmọ àlè jákujàku wọ́n mú ẹ kú òní mo sọ wọ́n tó bá kú ọkú mẹ́lẹ̀ dá ẹ̀ ní ọ̀rọ̀ kú ẹ̀ ṣe ń di ọ̀pẹ. bíyà ńlá bá gbé ní sọ́lẹ̀ kéékèèké ẹ máa gorí ẹ̀ ní. ẹ káàsán ọnu ilé yìí o. ẹ káàsán o. ta lẹ béèrè. ọmọ yìí ni mo béèrè. ọmọ mi wo. níyì. kí ló tún dé kí ló ṣe màmá ẹ tún ní kó mu wá ni. I know barama mo kàn I just want to have some personal chat with him that's all. ó ṣe sọ Yorùbá ṣe bójú ẹni màmá ẹ jẹ ń sọ òyìnbó ń jọ ẹgbẹ ká sí tádọb ká sí tí gidi tá a gbọ́ tá a jókòó àti oníkà dìde ni. ẹ má bínú mo ní mo fẹ́ kí èmi àti ẹ̀ kájọ ní àjọsọ ọ̀rọ̀ ni. ọmọ tèmi láyé ẹlẹ́dàá mi kọ̀ ẹ̀jọ́ náà àjọsọ kan mọ́ àjọsọ wo ni wọ́n pẹ̀lú ọmọ tèmi tó fẹ́ ní ohun tí màmá tiẹ̀ ṣe bó wà ń bẹ̀. No, see, my mother is not actually wicked. She's just been principled, you get? Yeah, she's... ní ohun tí màmá fi ojú wa rí tó bú wa tó fi wá wé ṣẹ́ńgẹ́ tó láwa àrùn àwa dídí lára àwa dídí lára jẹ́ kí n wá sọ fún ẹ màmá ò ní ọ̀rọ̀ lẹ́nu o kò nọ́rọ̀ lẹ́nu tó mi rárá iṣu ẹni báyìí olókọ̀wé ẹni gbogbo ṣọ́ láàrin ajé ní mú ní pẹkọrọ àwa ò là bẹ́ẹ̀ là lanu sílẹ̀ àjànàkú fojú ìṣẹ́ ọ̀bọ ò tọrọ jẹ ọ̀bọ ò tọrọ jẹ àjànàkú fojú ìṣẹ́ ọ̀bọ ò tọrọ jẹ awákẹ́ bá a ṣe nínú ilé wa àtọrọ lọ́wọ́ ìyá tiẹ̀ olówó ìyá ẹ̀dẹ̀rẹ̀ kì í jọ lọ́hùn àṣírí ẹ̀ ló bò. As in Arabiamo, I understand kò easy I'm my only daughter yeah that's what I'm trying to say. o ò lè gbọ́rọ̀ láyéláyé bí mo ṣe ń wẹ̀ yìí pẹ̀lú òyìnbó òṣì tó ń sọ tí mo ní kó bá sọ wo ó yá torí bí ṣe ń wẹ̀ yìí gbàgbọ́lọ́ tó gbé wá tó pè ní mọ́tò ó yá mi ò fẹ́ rí yín mo ní mi ò fẹ́ rí pápá. aládùúgbò ọmọ ìyá olówó ló dé. mọ́mí ẹ má bínú. kí má bínú o wo fi mí lẹ̀ o kí má bínú wọ́n tún mi lájọ ní gbangba ọwọ́ fẹ́ máa rómi ní kọ̀kọ̀ mi ò lè gbà. ẹ má bínú ẹsẹ̀ wọlé lọ́nà kìtẹ̀ nǹkan tó bá wá. ó jẹ́wọ́ ni o ó jẹ́wọ́ ni o nítòótọ́ náà ọmọ ìṣú ìṣọmọ burúkú ìjẹ́ lè ya pángolo rẹ̀. má bínú mi. ẹlẹ́jàre ọmọ. èwo la rí gbọ́. Me, why now? You say you want to be happy with your work. Okay, so can I have a word with èyí mo wíre màmá èyí mo wíre yèyé ọlọ́mọ tẹ́ ẹbí máa ń tọ̀ sílé o èyí mo wíre yèyé ọmọ tẹ́ ẹbí máa ń tọ̀ lé èyí mo wíre ọmọ tẹ́ ẹbí àkótí létà èyí mo wíre yèyé ìyá nìyí mo ń pè ọ́ látijọ́ mẹ́ta mo ń ṣe àlàyé ọ̀rọ̀ fún ọ lórí ilé yìí ó fi mí dálágídí ó ṣe bíi pé ò gbọ́ mo tún jáde bọ̀ nísìnyí mo wo bó ṣe kó gbogbo ẹrù ẹ tó kó lẹ̀ gàdàgàdà àánú rẹ mọ̀ sí ń ṣe mí mo lọ́mọ rẹ ti ta léyìí mọ́ wa lórí níyì ti tà á níjọ́ mo kọ́kọ́ gbọ́ eré mo pé o àfìgbèmí náà ríwèé àtijọ́ náà mo sì ti ń bọ̀ sọ̀rọ̀ mọ́ palẹ̀ ẹrù ẹ mọ́ oṣù méjì péré ni wọ́n fún wa lẹ́yìn oṣù méjì èmi tiẹ̀ mọ̀ kí la kọ́ àgàdà tá a kọ́ tá à ń pè nílé èmi mọ̀ pé wọ́n ó wò ni bó o bá mọ bó ṣe ṣẹrù ẹ sáàárín àwọn ẹbí rẹ gbogbo èmi ti ń fẹ́ ru tèmi há o ẹrù tí ẹni tí ẹni dé ró ní ẹrù tẹ́gùn lé tírí tó lóhùn dì ìwọ náà ló lẹ́rù ìwọ ló níṣòwò bàràǹdà tó bímọ yà ọmọ òṣì tí ò jẹ́ àgbádùn
tá a bá sì wí ó lẹ́yìn Dayọ̀ láwa mọ̀ ṣe o ajémúni gbọ́rọ̀ ni ó tún jẹ́ ìrántí ohun tó bàjẹ́ Dayọ̀ ọmọ rẹ bí yán Dayọ̀ ibi tó bá wọ̀ ọ̀run rẹ̀ rí rẹ̀ sọ ọmọ bá dùfẹ́ ní sí ní bára rẹ̀ sànú wọlé òwe kó sẹ́nu tí yá mọ̀dẹ́ lára Dayọ̀ ń bẹ lọ́hùn bí ẹni akàn lè rí èmi ń bẹ níyìn bí ẹni afèrè kan. Ká ní Dayọ̀ wà nírú bí lónìí kó máa rí ohun tó ń ṣẹlẹ̀ yìí inú mi ìbádùn ṣé gbogbo orun tó ń rí jọ́ náà lọ́hùn tó fi yarí mẹ́gbẹ́ lọ́wọ́ tó pé èmi bá sẹ́yìn èmi ṣe kinní kan ṣé o ti rí ní ìsìn àbórí. Iyì ṣé wà ló hù yìí níbo ni kí n kágàdá mi wọ̀ báyìí ta ni mo fẹ́ kó lọ bá sọ̀wádẹni tí ń gbàgbà wọ̀ bí ẹran ewúrẹ́ tí ó máa súnlé onílé àkọ́kù àbí bá tiẹ̀ ní a fẹ́ gbalé owó tá a fi gbàdá ọmọ tá a kúkú ń gbogbo owó lé lórí kò dúró sanjọ́. nígbà tó dé ń kọ́ wọn ráyìí wá ń jọ níbi ìjọ mélòó kan tó ń jẹ kùfẹ́kùfẹ́ tó ń kù lẹ́kọ̀ọ́ tẹ́mútẹ́ torí kìnnì kan lọ́wọ́ wọn bí ìwọ̀n tí wọ́n fi ń wọn lé. ibi kí òye sọ ohun fẹ́ ni kí òye sọ fẹ́ ni. ẹ mo béèrè lọ́wọ́ ẹ. ìyá àyà tó bímọ òṣì ìyá àyà tó bímọ ẹ̀ṣẹ́ ìyá àyà tó bímọ pọ́n láǹgídé kan. mo béèrè ó láwọn tó fẹ́ bá wa kó àwọn tó ń kó mi ni. ó ní ohun tí wọ́n ń wọ̀n yẹn wọ́n fẹ́ mọ ibi tí ní ẹgídé ṣé mi ò jẹ́ mọ́ pé ìkúdà kan mọ̀ èmi rò pé oore ló ń ṣe wá. ọgbọ́n ọ̀pọ̀ ọ̀rọ̀ kápẹ́rẹ́ afẹ́fẹ́ ní gbèrò èmi tún bá tèmi jáde bó bá ń wọ̀ ó kò sí méjì. padà àyípadà báwo dẹ̀ ni ọ̀rọ̀ contract yẹn. contract ló sọ báyìí contract tó yẹ pé owó díẹ̀ ló wà nílé a dẹ̀ tún gbìyànjú pé bíyà kí a tún rí owó sí èyí tó wà nílẹ̀ ṣàdédé ló ga pé mi láàárọ̀ yìí tó ń jẹ́ kó yé mi pé owó tó wà lákàntó àwọn ní ìdẹ̀ mo ṣe tún ṣàlàyé fún un pé ọ̀gá ayé ń ta fẹ́ fowó ṣe ọ̀gá nínú òun fẹ́ gbọ́ nẹ́sẹ̀ kò yí bèrè pé gbogbo owó tó wà lákàntó ọ̀gá ti dà kò sówó kankan lẹ̀ báyìí. so ẹ̀mí pé kò sí owó kankan nínú àkáǹtì wa mọ́ àkáǹtì wa ti dán máa ẹ mọ ìmọ̀ràn tẹ́mi máa fún yín òun ni pé kẹ́tètè lọ sí ọ́fíìsì báyìí kẹ́ lọ clear ara yín because bó ṣe ṣe nìyẹn o nígbà tí former accountant wà níbí báyìí tó fi sáàkẹ́ ìgbà tó kó gbogbo owó jẹ tán ẹnì ṣòkè wa lọ clear ara yín ó máa bẹ́tà bẹ́ẹ̀. ẹ ò mọ ṣẹlẹ̀ èmi ò wá lè dúró kọ́gá yẹn ṣe kìnnì kókó bọ́bọ́ gbé mi lọ́wọ́ kiri lọ́wọ́ mi. fine of course. thank you bó ṣe wo mi ọ́fíìsì ọ̀gá ni mo lọ directly láti lọ ṣe kìnnì láti lọ tender everything bí nǹkan ṣe ń lọ ní iṣẹ́ láti lọ tender fún wọn mi lè jẹ́ kó wá kó bọ́bọ́ mi lọ́wọ́. bó ṣe dáa gan-an nìyẹn ẹ tètè ẹ jẹ́ àlọ́. dáàdì nǹkan mọ́mì nǹkan ta ló wà ní kí ló ṣẹlẹ̀ kí ló wá ṣe. Olúwa, I'm totally down. What happened? All the same, kí ló ṣẹlẹ̀? Ayé mi ti bàjẹ́ pátápátá. Lágbára Ọlọ́run ayé ò ní bàjẹ́, ayé tèmi náà ò ní bàjẹ́. Kò sáyé èèyàn kankan tó máa bàjẹ́ náà àmì méjèèjì. Nǹkan tó bá ń ṣẹlẹ̀ ni kò ṣàlàyé fún mi. Ìgbà tí mo wà nílùú òyìnbó, mo plan life mi. Even mo plan ìbẹ̀rẹ̀ mi, mo plan ìparí mi. Àmọ́ kò rí bẹ́ẹ̀ fún mi ìgbà tí mo dé mọ́. Olúwa, there is nothing for me again. Ikú ló kù. I understand. But all the same, ṣáà ní parẹ́. Solution máa wà. Olúwa, let me tell you, presently now, kò sí owó kankan ní company mọ́. Even of recent, wọ́n gbé contract kan wá fún wa ní company. And there is nothing. I mean, kò sí owó that my execute.
So, what else for me? And all the same. Wait, let me tell you. How easy for me? Kí n kú. Kò sí kú lójú ẹ̀. Mo bí oògùn orí fífọ́. Kọ́ lóògùn orí rírun. You don't understand. Kò lè tó yẹn. Fọkànbalẹ̀ Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. Do you think there will be a solution now? There's always a solution. Wait, we know I'm true. Bó ṣe dùn àwọn òbí ẹ̀ nù Ọlọ́run á dùn ẹ̀ nù Ọlọ́run á dùn ẹ̀ nù Ọlọ́run á tún á kọ́ ilé ayọ̀ tó jù báyìí lọ fún ẹ. Ọlọ́run o ẹni tá a rò pé kò lè pàgọ́ ó wá ṣe títí ó kọ́lé alárinrin. Àti báwọn Yorùbá ẹ wò àṣìpá wà ní òwe ńgbà mi mọ̀rẹ́mọ̀ tákọ̀ ní ògbélé tákọ̀ náà iye rẹ̀ torí eléyìí tẹ̀sípá kọ̀ àmọ́ bí ẹni tí ò gbẹ̀kọ̀ ńgbà náà ni tó wá gbé kíṣìnì wa tà ẹ wo ohun tó fi rọ́pò fún wa tó wá kọ́lé wa lórí ọmọ akọ́lé ayọ̀lé ẹ lórí èyí tó ju ìlọlọmọ máa kọ́ fún ẹ bàbá mi ṣé abẹ́rẹ́ bàbá mi. ọmọ ọ̀gá o ìwọ lọ́lọ́run ṣe léyìí fún ìwọ lọ́lọ́run dá lọ́lá báyìí bó ṣe jẹ́ pé gbà tó wà ń kékeré ó ṣe ń ṣe òtẹ́ wa lọ́rùn ìyá rẹ̀ iná ló ń sọ̀ǹgọ́ ẹ tó ń sọ̀ǹgọ́ ẹ bó o bá rò tèmi gan kò yí ó gbérú eléyìí kalẹ̀ o àmọ́ síbẹ̀síbẹ̀ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ṣe òtẹ́ mi lọ́rùn o torí àlè torí àwíjàre kí tó kán lẹ́nu. Ẹ wò ó bàbá ní ẹ gbàgbé gbogbo wọn yẹn ọmọdé ló ń ṣe gbogbo ìgbà yẹn ọmọdé ló ń ṣe ó kì í tọmọdé bọ̀ ni ṣé ẹ rẹ mi o ká tó pò sọ fún wa ń gbà yẹn a máa gbà fún kó gbé ta. ìyá nìyí a lè gbà fún èmi ò lè gbà ó bó tiẹ̀ gbẹ mi ò lè gbà. èmi ó gbà ó ó jẹ́ kí n lọ máa ṣẹ̀gbẹ́ búkà. ẹ ò bí n bá sọ fún yín ẹ lè gbà kí n ta láéláé. Aya mi má sunkún o gbogbo tí wọ́n ń ṣe ìlú yẹ kí n ṣe àmọ́ mo ti gbà pé kàdárà láwọ àkàǹkàdìrì gbogbo nǹkan láyé yìí kò ṣẹ̀yìn Ọlọ́run bó ṣe wọn Olúwa báyìí òun ló ṣe máa ń ṣọlá mo ti gba tèmi fọ́lọ́run àti wípé Ọlọ́run ò wá kí n ṣe nǹkan ẹ̀ báyìí kó má fàyọ ọpẹ́ sí ṣe bí kan ló fi ilẹ̀ fún ẹ yẹn àdírún àdìgbà gbogbo ohun tọkọ ẹ ò lè dúró ṣe ọmọ yẹn á ṣe tí ọmọ yẹn tí kò lè ṣe fáwa òbí ẹ ọmọ yẹn máa ṣe jù bẹ́ẹ̀ lọ fún wa lágbára Ọlọ́run má sunkún o. aya mi àdúrà rẹ ó gbà wọn náà má sunkún wọ́n ló ń wú lórí bí mo ṣe ń wú ọ báyìí lórí mi ń wú bí Dayọ̀ bá ń bẹ láyé irú eléyìí náà yóò ti ṣe àmọ́ látẹ̀sìn ò jẹ irú díẹ̀ ó jẹ ọmọ tó bí ó sàn fún wa yóò sanjọ́ bí níyì ṣe ń sanjọ́ lọ́jọ́ òní ọmọ tiẹ̀ náà sanjọ́. Péjú kọ́mọ ó ní láti sunkún àsìkò tẹ́ kó máa yọ̀ kó máa jó ní alẹ́ sọ́lọ́n ti dá ọ lóhùn kọ́mọ má sunkún má sunkún má sunkún. ìdùnnú ṣubú láyọ̀ ẹ wá bá mi jó ìdùnnú ṣubú láyọ̀ mi ẹ wá bá mi yọ̀ mo ti pẹ̀lú olóríire ẹ wá bá mi yọ̀ mo ti pẹ̀lú. Manager. Yes sir. Kí ló ń dìlé wá àwọn pípì? Sir, mo ní láti wà sínsẹ̀ pẹ̀lú yín. Last week wọ́n pè mí
so wọ́n dẹ̀ bá mi sọ̀rọ̀ púpọ̀ gan and I'm very sure lára nǹkan tán bá mi sọ wọ́n máa sanwó wa kò sí problem because àwọn ọ̀rẹ́ mi kan náà bá wọn deal in other company gbogbo nǹkan tán bá wọn ṣe tán jọ ń ṣe papọ̀ everything is unique kò sí problem kankan rárá in terms of monetary aspects they are sincere so I'm very sure pé owó yẹn next week yẹn bọ́n yẹn sọ yẹn wọ́n tún bẹ̀ mí ni I'm very sure they are going to pay the money. ẹ jọ ẹ make sure pé ẹ gba owó yẹn next week. no problem sir. So please. Excuse me sir. Kí n tó gbàgbé mo ní suggestion kan ni sir. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe mọ̀ pé àwọn government sectors láti bá deal láti ọjọ́ yìí wọ́n á wò pé tá bá bá àwọn private sectors tá bá bá àwọn dòwò pọ̀ I'm very sure ní lose ìyẹn gan tẹ̀ tó máa jẹ́ kí company wa wà elaborated ó máa gbòòrò ó máa gbèrú sí i àwọn èèyàn á mọ̀ wá káàkiri but àwọn tá a bá máa gbà láti lè jẹ́ kó yáwó lọ́wọ́ wa a máa jẹ́ kó jẹ́ pé àwọn tí wọ́n á mọ̀ tí wọ́n láàmì tí wọ́n ní orúkọ láwùjọ so that anytime tí nǹkan kan bá ṣẹlẹ̀ a lè mẹ́ni tí a máa mú abẹ́rẹ́ wọn á jẹ́ abẹ́rẹ́ tó lókun. Sira lórí sọ̀rọ̀ tí manager sọ. Okay. I think it's a very good idea. Manager, ẹ má worry. Èmi àti ọkọ mi máa ṣe fún mi. You're welcome, sir. How can I help you, sir? Can I have a shipping, sir? You may have your seat. You may have your seat. Okay. Yes, sir. Can I have a shipping, sir? Mo wá rí chairman. Chairman, ṣé ìjọ mọ̀ pé ẹ̀ ń bọ̀, sir? Yeah, ọmọ. Kí ló kọ́ yín, sir? Kúnlé. Mo fẹ́ kó go through proposal yẹn tó bá tẹ́ lọ́rùn tó bá like a lè send it sí secretary a lè print ẹ̀ jáde àbí kí ló feel. I like it. Thank you. Hello? Hello, sir. Mr. Kunle Oladipupo, wọ́n ti dé, sir. Ó ti wà mí báyìí, sir. Okay, jẹ́ kó máa wọlé bọ̀. Okay, sir. Sir, ọ̀nà lè máa wọlé bọ̀, sir. Ẹ jọ̀ọ́, ibo ni ọ́fíìsì wọn? Tó bá ti bọ́ sí tàǹsì, ẹ máa rí one office wọn by the left. Ẹ kàn lè síwájú tẹ ọ́fíìsì ọ̀gá lè máa kàn, sir. Thank you, sir. You're welcome, sir. ọ̀rọ̀ ilé ayé yìí ó gbà sùúrù bí mo ti yan tèmi láyé ó yàtọ̀ sí ti ẹ̀ ọ̀rẹ́ mi má ṣe gbàgbé mi pé ó wà mọ́ òun ìrẹ́jọ́ ohun ojú mi rí láyé ó fọ́ká tó rí ṣe ní mo fẹ́ wá yáwó ní bíbá ẹni ó ṣe wá jẹ́ pé ìwọ ni bá níbí. Only, don't be surprised. First of all, with my wife, Kemisola. Good afternoon. Ìyẹn ò wá ní pé look at this place. Kúnlé, ṣorí wíwá sí ẹ̀ lẹ́yìn kò ṣẹ̀yìn ọ̀rọ̀ Olúwa àti mi àti my beautiful lady. Ṣorí mo fẹ́ help ẹ ṣùgbọ́n ọ̀rẹ́ Olúwa ó gbà mí nímọ̀ láti. ṣùgbọ́n business tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí mo ti ń nọ̀ ọ̀sẹ̀ tipẹ́ mo lè fẹ́ kó participate nínú ẹ̀. torí ọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin le tó bá di pé ó ṣe díẹ̀ sí lè máa ní ìyàwó yín gbérí jìn lọ ó ń ṣe ìgbéraga kìnnì kan òun ló ń tọ́jú inú ilé ló ń ṣe mí ìdẹ̀fẹ́ jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ láwọn èèyàn àti ẹ̀ ìdí nìyẹn tí mo fẹ́ kó participate nínú business ẹ̀ yìí then mo wá mú suggestion kan wá mo wò pé bóyá kò ta lè mọ́mí àti dàdé tó bá tà á lè fowó ẹ̀kún owó tó wà lè tẹ̀lé so that we can start the business and again owó tẹ máa lọ fi mutí káàkiri mutí lẹ́ni mutí lọ́la mutí lọ́túnla 50,000 100,000 lórí ìjókòó 14
I think it's the high time you stop it. At least irú àwọn owó bẹ́ẹ̀ yẹn tẹ́ bá ń save ó máa ní nǹkan tó máa dínà. So màá fẹ́ jẹ́ kẹ́ ro dáadáa. Mo really appreciate gbogbo plans tó ní fún mi. Ó lójú obìnrin tó lè máa plan lóko báyìí pẹ̀lú fiancé. In fact, inú mi dùn. And that is why I love you. I love you too. And I will always love you. I will always love you too. Ẹ̀mí má ṣe gbàgbé wípé ó àyànmọ́ òun ẹlẹ́jọ́. Ohun ojú mi rí láyé. Ọkọ̀ ká lóríṣiríṣi. Lórí ọ̀rọ̀ owó yẹn, ó ti pọ̀ jù. Ẹ láti wálẹ̀ lórí owó yẹn. Because ẹ̀mí fẹ́ bàrọ̀ mẹ́ta ẹ̀jẹ̀ tí mo building now. Ṣé pé kò wá òkè o, but iṣẹ́ ṣì wà lára ẹ̀ gan. Ṣé o understand? So kí ẹ fẹ́ ká yẹ sí báyìí. Bros, after all, mo yẹ tí environment by what? Nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn ni pé àwọn valuers máa wá láti wá value everything. So wọ́n máa fún mi feedback. Then we can now iron it out. Okay, but ẹ máa jẹ́ kó. Ẹ̀yin ń ṣe wàhálà bọ̀ ẹ ṣàmọ̀ pé lórí ọ̀rọ̀ owó yẹn kò lè àlè dúró lórí ẹ̀. Níyì, mo appreciate ẹ. In fact, ó gbìyànjú gan. Fault ẹ kọ́ náà, èmi ni mo jẹ̀bi. Ṣebí èmi ni Abọ́láńlé tó yẹ kí n ṣe kún ọlá tí mo tún wá ṣe báṣu. Níyì, let me tell you, bóyá ṣe lé ní I don't like it. Mo ní kí ló fẹ́, kún fún ẹ lélẹ̀, o ní ò fẹ́, kún fún ẹ níyẹn, o ní ò fẹ́, kí ló ṣẹlẹ̀? You tell me, kí ló dé? Mo dì mí ò mutí lẹ́nu. Mo dì mí àkọ́ mutí. Adé ò mutí lẹ́nu. Jẹ́ kí n sọ wọn kan fún ẹ. Ṣé this life? Ó kàn máa ń jẹ́ pé mi ò mọ bó ṣe lè handle ẹ̀. A wá sáyé ká ṣiṣẹ́ ká lè jayé. Àsìkò ìjayé la wà yìí. I mean, try láti at least tá bá náwó yìí aṣá ni kò lọ sọ́run. Ṣé and mo really appreciate gbogbo nǹkan tó ń ṣe fún mi. Ṣé rí àwọn Yorùbá wọn ní ọ̀rọ̀ ò nílé níbi tó bá ti bá ní láti ń sọ. And again, àtẹni bá rìn ká má tó ọ̀rọ̀ bá ní sọ. Ṣorí to me bá ṣe mutí àti pé rate tá fi ná owó ti ń pọ̀ jù. Níyì, ohun tó ṣáà ń tẹ́ láti sọ ni pé bá ṣe náwó ó ń pọ̀ jù. Now let me tell you something. Owó ni iná ni. Ṣé ó possible ká pack owó ká lọ dáadáa nù? No, mo ń sọ fún ẹ pé owó tó wà nílé tó ń wá ẹni tó máa ná. Ṣé ó possible ká máa ná? Ṣé tó ń bàbá tó bí àwa ó ti ṣiṣẹ́ ó dẹ̀ ní owó ó dẹ̀ bí àwa I mean two èmi àti àbúrò mi àwọn méjì ló bí. Náà sọ fún mi kí ló máa ṣẹlẹ̀ tá nínú? Ìwọ gbàgbé yẹn jẹ́ ká ná jẹ́ ìsọ̀ nǹkan fún ẹ. Ó mọ òkun omi òkun. Ṣé àtijọ́ tó ti ń gbọ́ tó ń sọ pé òkun ó gbọ́ pé wọ́n sọ pé wọ́n bù nínú ẹ̀ wọ́n wá rí ojú ibi tán ti bù? Ṣé ìwọ gbọ́ rí? Answer me. Early in the morning láàárọ̀ yìí wọ everywhere kò sẹ́nibọ̀dì níbà nílé ọtí kò dáa. Nílé ọtí okay tá bá fẹ́ wá sí ká máa invite àwọn èèyàn okay if that is what you want. All the same inú mi dùn mo rò pé ó ti tán fún mi tẹ́lẹ̀ ni but now I know I'm back alive. Ìdùnnú ṣubú láyọ̀, ẹ wá bá mi jó. Ìdùnnú ṣubú láyọ̀ mi, ẹ wá bá mi yọ̀. Mo ti pẹ̀lú olórí.
ìdùnnú ṣubú láyọ̀ mi. Ẹ wá bá mi yọ̀. Èmi nílé kan, mo jọ lórí rẹ̀. Ẹ wá bá mi jó. Ìdùnnú.